قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الحمد لله رب العالمين والعاقبة للمتقين أصلي وأسلم على أشرف المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba tí ń darí gbogbo ayé. Òun ní ń bẹ kí gbogbo ayé tó máa bẹ, òun náà ni ó tún gbẹ̀yìn gbogbo ayé. Gbogbo tá ń rí àti tá ń rí àtàwa náà a ní padà sí mọ́, Allah nìkan ni ó padà ṣẹ́kù. Yóò padà wá gbé wa dìde láti san wá lẹ́san kí n la gbélé ayé ṣe. Ilé ayé ilé iṣẹ́ ni, al-akhira tàbá ti kó nù sàárè tá jáde padà bọ́ sí akhira ilé ẹ̀san níbẹ̀ yẹn wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ mọ́. Ọlọ́run wa fi tító bẹ̀rẹ̀ bí ọ́, ọlọ́mọṣà fún wa ní ṣẹ́rẹ́ṣẹ́ láyé. Ọlọ́run wa jí á ní àtibọ̀tán dáadáa. Ẹnìkan ò sí ní láti bọ̀tán dáadáa àfẹni tí bá ń bẹ̀rù Ọlọ́run. Ọlọ́mọṣà fi asúnà àwọn tí wọ́n máa bẹ̀rù rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Ẹ̀yin Miami ní ọjà Ayédáadé market ní ìlú Òkèhò. Mo kí wa lọ́kùnrin wa àti lóbìnrin wa, mo kí àwọn baálẹ̀ wa tí wọ́n ń bẹ ní kalẹ̀ àti gbogbo àwọn àgbàlagbà àtàwọn àlùfáà àti gbogbo àwọn bàbá lọ́jà, àwa tá jẹ́ ọ̀dọ́ lọ́jà, àwa tá jẹ́ ìyá lọ́jà àti gbogbo àwọn sisters wa àtàwọn brothers wa. Ìpè àlàáfíà Ọlọ́run, àánú Ọlọ́run kọ́ lọ́mọ́sá jẹ́ ọmọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa, èyí tá a gbé yẹ̀wò nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ ńlá ni, ọ̀rọ̀ tó pàtàkì ni nínú sẹ̀mí wa. Òun náà ni asbabu su'il khatima. Àwọn nǹkan tí èèyàn máa ń tọwọ́ bọ̀, téèyàn máa ń tara bọ̀, téèyàn máa ń ṣe tàti ìbọ̀tán yàn fi máa ń burú. Husnul khatima àti ìbọ̀tán dáadáa ọ̀sẹ́ nìkan tí èbèrè rẹ̀. Àmọ́ ẹlòmíràn máa béèrè àti ìbọ̀tán dáadáa, Ọlọ́run jẹ́ àti ìbọ̀tán wọ́n dà, Ọlọ́run jẹ́ àti ìbọ̀tán wọ́n dà. Àmọ́ yín tara bọ̀ àwọn nǹkan kan tó jẹ́ pé téèyàn bá ń ṣe kò sí bá ti ìbọ̀tán ló sì dà. Allah amala nu Qur'an ni o, Ànábì sàlàyé inú hadisi rẹ̀ sallallahu alayhi wa sallam. Ilé yọ ma jẹ́ àkíyèsí fẹ́mi tí ń sọ̀rọ̀ àti gbogbo wa tá ń gbọ́ ìpè kálọ̀ lè wà very careful láàrin àwọn àti Ọlọ́run ọba wa. Ká sì máa bẹ́ẹ̀, ká máa pè é, ká máa tọrọ lọ́wọ́ ẹ̀ pé kó dákun kó má ṣe sọ wá níbi àpadà sí ibú. Su'ul khatima, ẹ̀yọ́ Miami, ètí wọ́n ń pè ní àtibọ̀tán bú, huwa an yamuta al-abdu ala halatin sayyi'atin min kufurin aw ma'siyah. Òun náà ni kí ẹrú Ọlọ́run ọba lọ́kùnrin àbí lóbìnrin kó jáde láyé, ó wá jáde lẹ́ni tí kò gbọ́ Ọlọ́run ọba gbọ́, àbọ̀gbọ́ Ọlọ́run ọba gbọ́, ó jáde lẹ́ni tí ó ṣe ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tí Ọlọ́run ọba Allah ní kò gbọ́dọ̀ ṣe láyé. Ó kú lérí kúfùrù àbókú lérí máṣíyà, kò sí Islam, ikú wa kà á máa bẹ́ẹ̀, ikú bá a lérí pé kò sí Islam. Àbí bẹ́ẹ̀ sì kọ́ mùsùlùmí ni, àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ ńlá kan bẹ tí Ọlọ́run ọba Allah ti sọ fún wa yìí pé bẹ́ẹ̀ bá ṣe tó bá yìí jáde láyé tí ó bá túbá yóò rí ojú pípọ́n Ọlọ́run.
ó sì wòra rẹ̀ rántí tí kò túbá ní ẹ̀ṣẹ̀ yẹn tó fi tẹ́rí gbà sọ. wọ́n ní àwọn méjèèjì yìí la máa sọ pé àtibọ̀tán wọn burú jáì, tẹnìkan wá burú ju tẹnìkan lọ. ẹni tó ń kú lérí ẹ̀sìn míì tí èsì Islam, àbó kú lérí ẹbọ, àbó ó kú lérí pé kò gbọ́ Allah gbọ́, kò sin Ọlọ́run ọba Allah bó ṣe yẹ kó sìn, eléyìí títí ẹ burú jẹ lẹ́sẹ̀ lásán lọ. àmọ́ yìí tá ń bẹ lọ ni pé Ọlọ́run mọ́sàá fún ọ láti bọ̀ tán dáadáa, di àtúbá kù nínú àìgbàgbọ́, di àtúbá kù bíbi ẹ̀ṣẹ̀ ńlá kátó lọ lè pàdé Ọlọ́run ọba wa. al-khawfu min su'il khatimati simatul arifina salikina al-abidin. kẹ́rù ọmọ bá yàn ní gbogbo gbà ipe bóòlù àti bọ̀tán mi ó padà já sí, ibo ní parí sí, kí ni ó gbẹ̀yìn ayé mi, kí ni mú pàdé Ọlọ́run ọba. kẹ́rù ọmọ bá yàn lérí ẹ̀, wọ́n ní àmì àwọn ẹni rẹ ni. kò sí bẹ́ẹ̀ yẹn ṣe súnmọ́ Ọlọ́run ọba tó, bó ṣe súnmọ́ Ọlọ́run ọba tó yẹn náà bẹ́ẹ̀ ni ẹ̀rù àti bọ̀tán sì máa bá tó. kò ní gbéraga lérí ìbádà rẹ̀, kò ní jọrọ ẹ̀ lójú lórí ẹ̀sìn tí ń ṣe, kò ní fọkànbalẹ̀ lérí kí Ọlọ́run ọba aláwo ṣe, torí pé ọmọ pé àwọn kan ti ṣẹ̀sùn jù òun lọ lánàá, tọ́lọ́run ọba aláà padà fún ọ láti bọ̀tán burúkú. kò sí tọ́lọ́run ò lè ṣe, kò sí àrà tọ́lọ́run lè dá lérí ẹrú ẹ̀, òun ló ní wá. a máa bẹ̀ẹ́ pẹ̀lú agbára rẹ̀ kọ́lọ́run kó má ṣe ìsànú ẹnì kọ̀ọ̀kan wa. kò sí al-arifin, kò sẹ́nìkan tí ó jẹ́ ẹrú Ọlọ́run ọba, olùbẹ̀rù Ọlọ́run ọba, àfẹ́sìn, olùjọ́sìn fọ́lọ́run lọ́kùnrin lóbìnrin, tó jẹ́ pé lóru lọ́sàn-án ìbáàdà ni. wọ́n ní ẹkún yìí tí wọ́n sún síwájú Ọlọ́run ọba jù, òun náà ni bóò ní àtibọ̀tán wọn ò sí ní ború, bóò Ọlọ́run ọba aláwọ̀ sí ní yí nǹkan padà fún wọn. wọ́n ní li annaha lahdhatu khitami hayatil insan, wọ́n ní torí pé àsìkò tí èèyàn fẹ́ kù láyé, táyé fẹ́ dágbére fún yàn, tẹ́yìn náà fẹ́ dágbére fáyé yìí, wọ́n ní àsìkò kékeré kan ni. wa hadhihi lahdha, wọ́n ní àsìkò yìí qad taqudu al-insana ila sa'adatin sarimadiyatin abadiyya. àsìkò yẹn tí àdánwò bá báyàn láàrin ìṣẹ́jú díẹ̀ yẹn, wọ́n ní máa ń ṣokùnfà téèyàn fi máa sórí ibú gbére nínú náà Ọlọ́run tí ò ní jáde mọ́. àsìkò yẹn àsìkò tó wà dangerous ni, àsìkò téèyàn fẹ́ jáde láyé, nítorí tó bá wà nínú ọkàn yẹn náà lèyìn ó gbé jáde láyé, òun náà lèyìn tó fi pàdé Ọlọ́run. àfi kéèyàn máa bẹ Ọlọ́run ọba lérí ọkàn yẹn, kọ́lọ́ mọ́jẹ́ ó yí, kọ́lọ́ mọ́jẹ́ ọmọ tó máa ṣe nǹkan mi lẹ́yìn èyí títí ń ṣe tọ́ dáa. àwọn ilẹ̀ ṣàkọ́, wọ́n nígbà míì èyí máa ṣokùnfà oríire gbére fún yàn ẹnu àsìkò yẹn, yọ́dẹ̀ ṣokùnfà oríire gbére fún yàn. ìtumọ̀ ẹni pé lẹ́yìn ìgbà tá a bá kù nínú sàárè, ìṣẹ̀mí tí ó lò lẹ́yìn yẹn tí wọ́n pè ní al-hayatul abadiyya, yóò máa wá sórí ire lọ gbére, yóò wà nínú kẹ́ Ọlọ́run ọba nítorí àsìkò kékeré tọ́lọ́run ọba aláàfin ṣe kòǹgẹ́ nígbà tó fẹ́ jáde láyé. àwọn ilẹ̀ ṣàkọ́, wọ́n ní àsìkò kékeré yìí ìmọ̀ ṣokùnfà tẹ́lómìn tí ó fi wọná Ọlọ́run gbére tí ò ní jáde mọ́. ó lè jẹ́ lẹ́sìn tẹ́lẹ̀, àmọ́ lásìkò yìí àṣetáni wọlé tọ̀ ọ̀dà nǹkan rú mọ́ lọ́wọ́, ó yí ọkàn ìpadà, ó wá kú lérí ẹ̀. wọ́n ní orí ibú gbére náà ni ó ṣe, kò sí tọ́kọ Ọlọ́run pẹ̀lú gbogbo dáadáa títí ṣe bọ̀tẹ́ yìí. nasallallahu al-afiya. Ọlọ́run abẹ́ ọmọ sẹ́ ṣàánú ẹni kọ̀ọ̀kan wa, Ọlọ́run sẹ́ ṣàánú ẹni kọ̀ọ̀kan wa, Ọlọ́run sẹ́ ṣàánú ẹni kọ̀ọ̀kan wa. anabi sallallahu alayhi wa sallam, anabi innamal a'malu bil khawatimi, anabi ni ẹ rí àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe ilé ayé yẹn, níta ẹ bá ṣe gbẹ̀yìn òun lọ́jà o, níta ẹ bá ṣe yìí níṣẹ́, níta ẹ bá ṣe gbẹ̀yìn níṣẹ́, kì í ṣe yìí tẹ̀ ń ṣe bọ̀. èyí tẹ́ ẹ bá ṣe gbẹ̀yìn níjọ́ tí kú bá dé òun gangan níṣẹ́. sallallahu alayhi wa sallam. ayé máa yá mi nínú ẹ̀sìn wa, anabi sallallahu alayhi wa sallam, anabi ni la ta'jabu bi amali amilin, anabi ni ẹ má máa ṣàyìmọ̀ pẹ̀lú iṣẹ́ eré tẹ́nìkan ṣe láàrin yín, hatta tanzuru bima yukhtamu lah, títí tẹ́ fi rí pé ọ parí ayé rẹ̀ lérí iṣẹ́ yẹn. ẹ má máa yìn, ẹ má máa pe ẹni rere, àwọn ẹni Ọlọ́run, àwọn àfáà, àwọn èèyàn dáadáa. Ànábì ni ẹ má ti ṣe ìmọ̀ pẹ̀lú iṣẹ́ yẹn o. ẹni tẹ́ ṣe ìmọ̀ fún lẹni tó parí lérí ẹ̀, ó bẹ̀rẹ̀ lérí ẹ̀ ó sì parí lérí ẹ̀. ń ṣe náfìlà lóòótọ́, ìjẹ́ kò padà fi náfìlà mọ́, ìjẹ́ kò padà fi náfìlà lẹ̀ mọ́ tó fi lọ. onígbàgbọ́ ṣọ́ padà di kèfèrí. lágbájá yìí wọ́n ní ń tọrẹ,
iṣẹ́ ọ̀padà dáhùn wọ́n ní ìgbẹ̀yìn yẹn òun náà ní ó pàtàkì su'ul khatimati amrun qadari ibi tí gbogbo wa tá a fi wá máa lọ lè ba búbú fọlọ́wọ́n bá ní kọ̀rọ̀ tá a sì ṣe jẹ́jẹ́ tá a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun náà ni pé àtibọ̀tán búyì wọn ní kádàrá ni ọlọ́run ti kọ́ nígbà tó ọlọ́run kọ kádàrá wa olórí ibú lélẹ̀ olórí ire lélẹ̀ wọ́n ti kọ́ bá a ṣe jòkólẹ̀ yìí wọ́n ti stamp ọ̀kan nínú méjèèjì lé wa lérí ìdákan bẹ́ẹ̀ lọ ni pé abẹ́ wọ́n sọ ìdákun bí asma'ihi alhusna wa bi sifatihi alula wa bi wadaniyati wa bi qudratihi an yaj'alana min as-su'ada kọlọmọsá fi asúnú àwọn olóríire tọ́lọ́mọba aláàbá ti kọ́ lórí bú ni wá nígbẹ̀yìn ọlọ́mọsá bá wa yí padà sí dáadáa ọlọ́gbàrá ọlọ́mọba wa ẹ̀yọ́ mayami la yuhfathu minhu illa ma wafaqahu Allahu wa rahima kò sẹ́ni kankan tí a lè gbé orí burúkú yìí kó fún ìgbẹ̀yìn burúkú yìí kó fún àfihàn tọ́lọ́mọba aláàbá sànú àfi tọ́lọ́mọba aláàbá kẹ́ ọlọ́mọsá kẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́gbàrá ọlọ́mọba anabi sallallahu alayhi wa sallam anabi ni inna rajula anabi ni ẹ̀rí arákùnrin kan láàrin yín la ya'malu yóò máa ṣiṣẹ́ anabi ni la ya'malu zamana tawila yóò máa ṣiṣẹ́ láwọn àsìkò tí ó pọ̀ nínú ayé ya'malu amala ahli aljanna iṣẹ́ ọmọ aljanna ni ó máa ṣe o ya'malu bi amali ahli aljanna iṣẹ́ ọmọ aljanna ni ó máa ṣe láti gbà tó ti bàlágà báyìí yóò máa dìde lórun yóò máa ṣe kìyàmù layl ẹni rí níbi ẹbọ yóò máa sá fún èèwọ̀ Ọlọ́run yóò máa ka Quran yóò máa tọ́jú òbí ẹ̀ yóò máa lọ Mákà yóò máa lọ umra yóò máa ṣàánú àwọn èèyàn ládùúgbò wọn àwọn ẹni rẹ ní ẹni Ọlọ́run ní iṣẹ́ rẹ ní sísè lóòótọ́ àníbi thumma yukhtamu lahu bi amali ahli nari ànábì ní àmọ́ nínú àkọọ́lẹ̀ ọmọ náà ni wọ́n ní yóò padà wá máa ṣiṣẹ́ náà yẹ kó tó jáde láyé yóò kàn yí bèrè náà ní bàbá ṣe kàmí ẹ̀dá kan nígbà tọrọ rí báyìí sẹ́ni pé àbí kéèyàn máa ṣe jẹ́jẹ́ kéèyàn sì máa pè Ọlọ́run kéèyàn máa bẹ Ọlọ́run nítorí kò sí ní tí ọ̀rọ̀ alágbà lẹ́yìn kéèyàn máa bẹ anabi sallallahu alayhi wa sallam anabi wa inna rajula anabi ni ẹsẹ̀ rí arákùnrin mi la ya'malu zamana tawila bi amali ahli an-nar gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tó ń lò lé ayé rẹ̀ iṣẹ́ burúkú ni máa ń ṣe mi ṣe ń bá wọn so orò ní wọn bá wọn ṣe gúngún gbogbo ìran ojúbọ tó wà ń bí òní ọ̀kọ̀ọ̀kọ̀ débẹ̀ nígbà Ramadan kò ní gbà míọ́n lọ Mọ́kà kò ní lọ mọ́n sì sàrà kò ní ṣe míọ́n kírun kò ní wá mọ́sálásí ilé ọtí ilé ijó klọ́ọ̀bù ló ń gbé gbogbo àwọn iṣẹ́ bí téèyàn fi ń wọná lọ́wọ́ ẹ̀ òun lọ́gá àwọn onírìbá owó èlé òun lọ́gá àwọn tẹ́tẹ́ wọ́n máa ní wọ́n pààyàn bí kan òun làkọ́kọ́ yóò máa gún bẹ́ẹ̀ yóò máa ṣe gbogbo aburú thumma yukhtamu lahu bi amali ahlil janna Allahu akbar anabi ni ọlọ́wọ́ bá aláwọ̀ padà wá yí padà lọ́wọ́ gbẹ̀yìn yọkàn bùsẹ̀kún láàárọ̀ náà yóò ní ìmáàmù yìí ni mo wá rí o anikínlódé ani mo fẹ́ túbà Allahu akbar adabi ni thumma yukhtamu lahu bi amali ahli aljanna nígbà tá a ti kàkọ́lẹ̀ pé yóò wà aljanna yẹn a wà jẹ́ kó ṣiṣẹ́ aljanna yẹn gbẹ̀yìn ayé ẹ̀ yóò wá bẹ̀rẹ̀ sí sálọ̀ọ́lá yóò máa kírun yóò máa ṣe dáadáa yóò máa sin lọ́hùn a kàn gbọ́ lẹ́yìn ọ̀sẹ̀ kan pé wọ́n ní lágbájá wọn ló jáde láyé nígbà ọ̀rọ̀ rí báyìí jama tó ẹni tí kádàrá ká máa wá bẹ̀ mọ́ sí ẹni tó kọ kádàrá láàmú ṣe kínní ìlà máa bẹ̀ torí kádàrá ò lè ṣe kínní kò lè kọ́ra rẹ̀ àwọn kan nínú àwọn àṣìṣọ àwọn àfa àwọn lárúbáwá kan wá ní sha'atil aqdar wọ́n ní kádàrá fẹ́ káwọn ṣe nǹkan báyìí mo ní ọ̀rọ̀ yẹn kọ̀rẹ́ẹ̀tì ma sha Allahu la quwwata illa billah ọlọ́wọ́n bá aláàní máa fẹ́ kankan wa min shiddati khawfi salihina min su'il khatima wọ́n ní nínú àwọn ìtí máa ń fa ìbẹ̀rù fún àwọn ẹni rere jù láyé òun náà ni àtibọ̀tán wọn ẹ rí i pé ẹ nírí wọn ká máa fi aláìmọ̀kan sí yẹ̀yẹ́
ní rí ká máa fi kèfèrí sí yẹ̀yẹ́ wọ́n yà máa pè sákèsì ní rí kí wọ́n máa sọ fáwọn èèyàn yìí pé ẹ̀yin ọmọ ná ẹni tí ò tí kú tó ń gbé lọ́mọ ná ọmọ abó ni wọ́ ìwọ tí wọn ní ò tí kú sí wọ́n sọ fún ọgbọ́n àdìjánà ni wọ́ àwọn eléyìí wọ́n lẹ́rù ọmọ bà wọ́n ní lamma hadaratil wafatu Sufyan ath-Thawriya rahimahullahu ta'ala rahmatan wasi'a àfọwọ́ Sufyan ath-Thawri ọ̀kan náà àwọn àgbàfà sunna ni wọ́n ní nígbàtí ààrẹ gbẹ̀yìn wọ́n ní ja'ala yabki laylan wọ́n ní láti alẹ́ báyìí látàlẹ́ lẹ́yìn ṣá yóò wá jókòólẹ̀ yóò wá ṣe náfìlà tán yóò máa sun ẹkún yẹn ò ní jẹ́ kí oorun ó kùn àwọn tí wọ́n wà lágbègbè rẹ̀ náà àwọn ẹbí àtàrà wọ́n sáré pé bàbá ń sunkún nulẹ̀ lọ́wọ́ adijọ́ kan nígbà tí bàbá sunkún tán tó di àṣùbà náà fẹ́ kírun àṣùbà ẹnìkan wá wọlé ó ní yá abá Abdullah bàbá Abdullahi àmì kathrati dhunub limadha tabki kí ló dé tí ẹkún yẹn wá pọ̀ lẹ́nu mẹ́ta báyìí àmì kathrati dhunub ṣé èsè kí wọ́n yá torí àwọn ẹ̀ṣẹ̀ yín tẹ́ ṣẹ̀ tẹ́nìkan kan máa fọ́ lọ́wọ́ bá faqala la ó ní kìí ṣe torí ẹ̀ṣẹ̀ lòun fi sunkún walakin akhafu an uslaba al-imanu qabla al-mawt yìí tí ń pa mí lẹ́kùn ni pé ṣé òun ní padà gba ìmánì yìí lẹ́yìn ìgbà tọ́lọ́run ti fún mi kí n tó jáde láyé torí pé al-imanu wal-kufru wash-shirk fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ló wà láàrin èèyàn gbàgbọ́ àti àgbàgbọ́ mọ́ fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí náà ni láàrin 1 second èèyàn ó sì change mind tó bá jẹ́ ti change mind báyìí tí kú bá ti dé gbogbo sẹ́ẹ̀rẹ́ tó ti ṣe sẹ́yìn ẹ̀ kò wúlò bàbá ní ẹ̀bùn tọ́lọ̀ ń bùn mí náà ní ń bẹ̀ kọ́dà kan kọ́mọ̀ tó ń ṣe kí ní kọ́mọ̀ tó ń gbà ọlọ́run má gbà tẹnì kọ̀ọ̀kan wá o ọlọ́run má gbà ìmánì wá o ọlọ́run má gbà ìmánì wá o al-khawfu wa tadarru'u ila Allah azza wa jalla ìmọ̀ wá bẹ̀rù Allah ní gbogbo ìgbà wa tadarru'u ila Allah ìsì máa bá búbú síwájú ọlọ́run mọ̀tìlúbán ọmọ ìyá mi wọ́n ní abéèrè rẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ bùkátà sí ma kunta minal ilm bó ṣe wù kó tó nínú ma kunta minal wilaya bó ṣe wù kó tó nínú pé àṣà ń súnmọ́ lọ́wọ́ bá ma kunta minal istiqama wal iltizam bó ṣe wù kó bẹ̀rù ọlọ́wọ́ bá tó ọ bùkátà sí kẹrọ ọmọ bá ọ kó sì máa bẹ̀ lọ́wọ́ bá lérí àtibọ̀tán rẹ̀ anabi wa Muhammad sallam kana yukithiru min du'aihi wọ́n ní nínú àdúrà tá anabi máa ń ṣe jùlọ bọ́ sàtáyà tán oye tó ṣe tó ń kírun lọ́wọ́ tó sàtáyà tán anabi ò lè má ṣe anabi ani wa a'udhu bika min fitnatil mahya wal mamat ọlọ́wọ́n ọba ọmọ ṣadíọ́ fìtínà ayé kíyàn wà nílé ayé kọ́mọ bẹ nínú wàhálà mọ ṣadíọ́ mọ́jí fìtínà ayé ọba mi wal mamati ní ọjọ́ ọkú fìtínà ọjọ́ ọkú ọlọ́wọ́n ọba mo bẹ̀ ọ́ mọ́jí ọba mi o gẹ́gẹ́ bí fìtínà ọjọ́ ọkú kéèyàn ó wà nínú ayé ó sì fẹ́ kó ń bẹ̀ káàrin wọn àtọ́lọ́wọ́n mọ́dà fìtínà ńlá ni ó fẹ́ kó lọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ àwọn ẹbí ẹ̀ ó fẹ́ bọ́ sínú kòtò ó fẹ́ bọ́ sínú sàárè ọwọ́ ọlọ́run náà lọ wà tẹ́lẹ̀ o àmọ́ ṣe bí o ṣe ti ń rá àwọn kankan nínú àwọn èèyàn rẹ tí ń fi ọlọ́kàn balẹ̀ àmọ́ ní ìsìnkú sẹ́ni kankan mọ́ àfi kó wà lọ́wọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala wọ́n ní nínú àdúrà tá anábì máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ gbà anábì àní ya muqallibal qulubi thabbit qalbi ala dinik ya muqallibal qulubi thabbit qalbi ala dinik anábì àmà wí lọ́pọ̀lọpọ̀ gbà ìpè wọ́ ọlọ́run ọba tí darí ẹ̀mí ọba tí yí ẹ̀mí padà má yí mi lẹ́mí padà o má ṣe fi ẹ̀mí mi rinlẹ̀ lérí ẹ̀sìn yìí tí kò fi bá mi lérí ẹ̀ má jí yí padà o èyí má padà tún darí mi sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe àwọn ẹlẹ́bọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tajannubu asbabi su'il khatimati minha wọ́n ní nínú nǹkan tí èyàn lè fi nínú àwọn nǹkan tí Ọlọ́run fi lè sọ́yàn níbi àtibọ̀tán bú òun náà ni fasadul aqida alákọ̀ọ́kọ́ nìyẹn nínú àwọn tí ìmọ̀ ń jẹ́ sábà bí àtibọ̀tán bú fasadul aqida òun náà ni kí àkídà yẹn ó bàjẹ́ òun náà ni pé kí ìmánì yẹn ó bàjẹ́ tọ́mọ ní ìmánì yẹn bàjẹ́ yìí ẹni tí kìí ṣe mùsùlùmí kò ní ìmánì àwọn ẹlẹ́bọ àwọn ní kìrìsìtánì ní ìmánì
mùsùlùmí tó ń padà karabọ ẹbọ ìmánì tiẹ̀ bàjẹ́ àtàwọn tí ò ní àtẹnití tiẹ̀ bàjẹ́ kí ni yàtọ̀ láàrin àwọn méjèèjì kò sí yàtọ̀ mùnáfìkì tàjọ ń kírun mọ́ṣáláṣí tó jẹ́ pé ìmánì tiẹ̀ náà ó ti bàjẹ́ sínú àmọ́ ń àpẹ́yà níta bíi mùsùlùmí òun náà wọ́n ní ìmánì tiẹ̀ náà ti bàjẹ́ wọ́n ní wàá wal mautu ala shiriki wa sihri wa tawakkul ala ghayrillah àkọ́kọ́ okùnfà àti bọ̀tán bú tó lágbára jù òun náà ni kéèyàn ó kú lérí pé ó sì jẹ́ ẹlẹ́bọ ó sì gbàgbọ́ nínú orò ó gbàgbọ́ nínú Ṣàngó ó gbàgbọ́ nínú Ẹ̀yọ̀ ó gbàgbọ́ nínú òòṣà Ọ̀ṣun ẹni òòṣà ìdílé tí wọ́n náà bá wọn kópa ń bẹ̀ wọ́n ní tó bá ti kú lẹ́ni tó gba òòṣà yẹn gbọ́ ipò ló yẹ kẹ́ ẹ máa bọ wọ́n ní àtibọ̀tán bó ti báyà àbọ̀ ní nǹkan kan ní agbára tí wọ́n ń pè ní oògùn tá a fi ń gbáyé àájò tá a fi ń gbáyé bóyá inú omi ló rí mọ́ àbí orí igi ló so mọ́ àbọ̀ sówó mọ́ wájú ṣọ́ọ̀bù àbọ̀ rí mọ́lẹ̀ àbọ̀ rí mọ́ inú sàárè òkú àbọ̀ lọ́lẹ̀ rí mọ́nú gbàlùwẹ̀ ó sáà ní nǹkan kan tí ó fọkàn sí pé ń bẹ ń bì kan agbára ni tí ó ràn ọ́ lọ́wọ́ lérí ayé ẹ̀ wọ́n ní òkú rẹ̀ o iyyaka na'budu rẹ ti bàjẹ́ nígbà tó ti ń bọ̀rìṣà wa iyyaka nasta'inu rẹ ti bàjẹ́ nígbà tó ti ń sógun torí ètò wà nínú ẹ̀sìn Islam ni pé Ọlọ́run nìkan la máa sìn iyyaka na'budu wa iyyaka nasta'in ni pé tabadẹ̀ níṣòro a máa pe Ọlọ́run àwọn onílọ́lẹ̀ alájò ànílọ́dọ̀ àwọn afẹ́ ẹlẹ́bọ ànílọ́dọ̀ àwọn kèfèrí láti lọ́ọ́ lè gbàgbára ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lè ní wọn tráfù wọn láwọn ń lọ ilẹ̀ Bàrùbá ẹlòmíà ní ilẹ̀ Tápà ẹlòmíà láwọn ń lọ Lomé àwọn míì tráfù wọn lọ India gbogbo ẹni bá kú lórí pé wọ́n agbára kan káàkiri èṣù ní wákà o èṣù lọ́fẹ́ kọ́ràn wọn lọ́wọ́ yẹn o tó bá dé pé Allah ni àlá ní ó ṣe àdúrà ní ó ṣe kíni ní ó ṣe kọ̀dẹ̀ sí ṣòro kan téèyàn nílé ayé tọ́lọ́wọ́n bá aláwọ̀ sọ fún wa pé ìtawì tó wọ́n fi mú ṣòro yẹn kó ni kò sí problem kan tó lè ní tó sádùn àtọ̀fẹ́sẹ̀ wáyé tó wà lọ́dọ̀ bàbá bòrìṣà bàbá kèfèrí ó sì ní mùsùlùmí níwọ̀ látara bẹ́ẹ̀ bàbá ti kú lẹ́ni tó de bàǹtẹ́ mọ́ra níta ń sọ nìyẹn o ó ń de bẹ́ndì rẹ òkà ń bẹ lọ́wọ́ rẹ tó fẹ́ jáde láyé àti bọ̀tán bú ni o ọlọ́wọ́ bá ní faman kana yarju liqa'a rabbihi falya'mal 'amalan salihan ọlọ́wọ́ bá ní gbogbo ẹni tó bá fẹ́ pàdé ọlọ́wọ́ bá rẹ̀ dáadáa kó máa ṣiṣẹ́ rẹ̀ wala yushrik bi'ibadati rabbihi ahada kọ́mọ wàá mú kankan nínú tọ́lọ̀ ń dá kó mú ní tí ó máa bọ àbí tí ó máa sìn àbí tí ó máa wàrà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ kọ́mọ sẹ́ bọ́ o ẹni bá ti fẹ́ pàdé Ọlọ́run dáadáa Suratul Kahf ayah 110 àbá àti ń sẹ́ bọ́ fáwọn yẹn náà wọ́n náà ká káfí kọ́dà yóò tó ṣe káfí 111 kó tó jẹ àṣejẹ́ tí ń jẹ yẹn àti sẹ́rẹ́ tí máa ń fi yẹn Islam ti dàrú lẹ́yìn Yorùbá bàbá o ọ̀tọ̀ ní Islam tá náà bí gbé wá ọ̀tọ̀ ní táwọn yẹn ń ṣe kíní táwọn yẹn ń ṣe wọ́n lù sẹ̀sẹ̀ mọ́ Islam ó fẹ́ pàdé Allah ọwọ́ ń singi igi wọlé gbọ́ ọ́lẹ̀ lọ́wọ́ Ọlọ́run ó ń sinrin oníṣòro ọ̀hún wá eré ẹyẹ eré àdàbà àtàrí káàkiri pé yọ gbọ́ ọ́lẹ̀ nínú ṣòro Ọlọ́run sì ń bẹ lókè kí ló rò pé Ọlọ́run sọ lókè kí ló rò pé Allah sọ lókè sì ń bẹ lókè ń retí kásìn ń sì ń retí kábẹ̀ lérí any challenge ṣòro tá a bá nílé ayé ìwọ wá gbé ẹ̀sìn rẹ lọ́dọ̀ àwọn ẹ̀dá Ọlọ́run ó gbé ṣòro rẹ lọ́dọ̀ Èṣù nídìí bẹ́ẹ̀ ẹ̀dá kan torí tọ́lọ́wọ́n ọba àlá ẹ̀já ti jára wa o ẹ bá sì wọ̀ pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́bọ̀ àwọn ológun ẹ lè wà tìbọ̀tà wọn wọ́n yìí láti bọ̀tà dáadáa èmi ìkùnrin ó wù báyìí ẹ̀yìn tí ọmọ rìn bí olóyún ọkùnrin sì ní ọ̀la yìí lóyún èmi ìyọ́lọ́ lè kú sílé aláwo ẹlẹ́mi ò kú sí ṣọ́ọ̀ṣì ibi tí ń wá gbára káàkiri ẹ dákun torí tọ́lọ́wọ́n ọba wa àsìkò tá a lò ń bí kéré ṣẹlẹ̀ àsìkò tá a lò tí a bá ti jáde nù sàárè lọ́hùn òun ọ̀làlà àlẹ́ hayatul abadiyya ni ìsẹ̀mí tí ò lọ́dún bóò ló ti wá fi ìsẹ̀mí kékeré yìí lọ́wọ́ fi bàtà rẹ̀ jẹ́ tó fi wá mọ́lẹ̀ lé sọ́fà nínú ìsẹ̀mí tí ò lọ́dún mọ́ ìtọ́lọ́mọba ní ọ̀ọ́dà láyé ọkùnkùn dà tọ́lọ́mọba ló ní ọkùnkùn ní má sáré o bẹ́lọ́n sinlọ́n sàdúà tọ́lọ́mọba fẹ́ yóò fọ́n nínú ayé sọwárí kó olùsè ayé níbi ọwá bẹ́tà ju kó olùsè alikiyama aljanna lọ
torí bí abadé sí ní social media gan mẹ́rin bá jòkó láàárọ̀ ìgbà tí lọ́ọ́ bá fi mọ́ mẹ́rin bá jòkó láàárọ̀ ìgbà tó bá fi dọ̀wọ́ rọ̀ lẹ́ lórí social media ó ti di kèfèrí ẹ̀rí kálukú ọmọ polówó ni ọ̀fẹ́ sùn lálẹ́ tó bá rọra ìmọ̀ni tó gbé kó mọ́sálásí yẹn ìgbà tó yà sùpọ̀ bá fi tó ó ti di kèfèrí bí wọ́n bá ti pè àfáà yẹn pé aago 12 ní iṣẹ́ ti sùn wọ́n níbẹ̀ ni mo wo kinní kan tẹ post nísìn ẹni kinní kan bẹ àràgbé ni tẹ́yìn bá ṣe oyè ọ̀sẹ̀ kan tó fi kankan sèyàn nínú ayé lọ́wọ́ ní ẹ̀pẹ̀ mi láàárọ̀ la padà mo ti fẹ́ sùn ipò gbàgbọ́ pé ọ̀fẹ́ lọ lè ṣeun tó bá kú kátó kásùbà ọ̀wọ̀ náà gbére torí ìmọ̀ni tó bá kú yẹn náà ni wọ́n gbé ọ̀dìdẹ lélẹ́rì ìpè ọgbà pé kinní kan bẹ tí máa ra ayé fún yàn láti ṣe kinní láti gbé láhẹ̀dẹ̀ làwọn afáàsùn náà la gbọ́dọ̀ dákẹ́ ibi tí nǹkan lọ yìí nǹkan ti burú fáwọn èèyàn àákàn kírun sáwọn èèyàn la ni àwọn tó ń kú láyé ní mùsùlùmí ò tó nǹkan. tọ́ ọlọ́run sọ̀tàn nípa àtibọ̀tán àwọn ìjọ Núhù kí ni ọlọ́run fi pa àwọn rẹ́jẹ mọ́ omi kí ni wọ́n ṣe wọ́n ń ṣẹbọ kí ni àtibọ̀tán wọn ọlọ́run pa wọ́n rẹ́ wọ́n kú ní tufan àtibọ̀tán bú ni wọ́n padà ní Fáráò náà kí ni àtibọ̀tán omi náà lọ́lọ́run fi pa àwọn náà rẹ̀ ṣebí ẹlẹ́bọ ni ológun ni ó tún láwọn ológun tí ń bá ṣiṣẹ́ ogun Fáráò ẹlẹ́bọ ni kí láti bọ̀ tẹ́ nígbà tí ó rí màláíkà kú ó ní amantu billadhi amanat bihi banu Isra'il ó lóun ti wá gbà níṣẹ́ wọn ni màláíkà kú ti yọjú tí màláíkà kú bá ti yọjú kò sáà ń túbá mọ́ màláíkà yọjú ọwá ní ẹ̀yìn ṣẹbọ mọ́ yìí ti kọjá tí màláíkà kú ọba yọjú ó tún ṣe láàárọ̀ yìí ó tún ṣe náà ló jẹ́ pé táwọn bá Fáráò náà ṣe kíní kò wúlò nígbà dọwọ́ àtibọ̀tán nígbà tó dọwọ́ gbẹ̀yìn Fáráò náà láti bọ̀ tán pẹ̀lú gbogbo ọlá tó ní Abu Lahabi fámílì ànábì ní kò láti bọ̀ tán sayasula narọ ní dhata lahab ọlọ́run ọba ní Abu Lahabi ọwọ́ náà o ọlọ́run fún wa ní information ni o ìwé kò sí tó ní ká Abu Lahabi ọmọ ṣe kíni ọmọ wọ̀ náà information látọ̀dọ̀ ọlọ́ ìtumọ̀ nígbà àti bọ̀ tán bó lóní Abu Talib nǹkan ànábì jòkó tì pé kó ní la ilaha illallah òun náà sọ pé òun ò wí òun ò ṣe gbogbo àwọn táwọn sọ yìí àti bọ̀ tán bú fáwọn kèfèrí ni ọlọ́wọ́n bá ní kul siru fil ard ọlọ́wọ́n bá ní sẹ́yìn náà ṣe ẹ̀ máa rìn láàrin orí ilẹ̀ ní ṣe ẹ̀ máa rìn lérí ilẹ̀ ní ọlọ́wọ́n ní ẹ̀yin náà rìn ká ẹ̀wọ̀n ti lọ láyè fanzuru kayfa kana aqibatu alladhina min qabl ọlọ́wọ́n bá ní sẹ́yìn ọ̀dà ti bọ̀ tán àwọn tó ti ṣíwájú yín kana aktharuhum mushrikin ọlọ́wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn ẹlẹ́bọ ni wọn sẹ́yìn ọ̀dà ti bọ̀ tán àwọn àfọ ológun nílẹ̀ Yorùbá àwọn tó ń fògùn tí wọ́n fi gbayì tí wọ́n fi ń táàkà láti bọ̀ tán wọ́n pàtàn bàbá kan fún wa nínú àwọn àgbàlagbà ní ìlú Ọ̀yọ́ ń bí wọ́n nígbà tí ààrẹ náà dé àwọn tó lọ lè kí lọ́sibítù náà wọ́n ní ẹran ara rẹ̀ ti ń ṣí mọ́lẹ̀ àgbàfà ní ológun ni tí yìí sì máa ń sọ fáwọn èèyàn pé àwọn ń ṣògùn àfàlàwà àmọ́ àwọn ń ṣògùn ọmọ ìyá mi àtibọ̀tán ò ní dáa ọlọ́wọ́n bá ní sí ẹ̀sẹ̀yìn ọ̀rá àtibọ̀tán àwọn tó ti kọjá ní àwọn ẹlẹ́bọ ni wọ́n náà ní wọn ní fámìlì náà wọ́n ní wọn nínú àwọn ẹbí ibi wọn bá a lọ́sẹ̀ sátibọ̀tán dà pẹ̀lú ní ṣẹlẹ̀ sí wọn oríṣi àwọn àjálù wàhálà ní ma jálù Suratu Ar-Rum aya 42 alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì anifak yìí náà àwọn afáàmọ́ ń yọ lọ́tọ̀ kèfèrí náà lòun náà àmọ́ tó ń fi yàtọ̀ ni pé وأن يكون العبد بظاهره يعمل لطاعة الله ولكنه يبطل خلافه أما فجوا لسه ترونا يوم سسن لجوا ولكن تسبح سبحان الله يوم فا ولما ستعجب ذا مقبو تماني ما في توري مسلاسي ونكو بوله تماني واني دي ولا وجو ما في كو مكبرة ما في كو ليكي ما في كو مسلاسي لا ونكو بوله أكبر لوني أما àwọn oníṣẹ̀ṣe mọ̀ pé ara wọn ni ẹ̀mẹ́ yàfa ńláńlá nílẹ̀ Yorùbá táwọn oníṣẹ̀ṣẹ̀ wọn sọ pé lọ́sàn-án yóò máa já àfa àmọ́ lóru oyè ọmọlẹ́yìn wa ní jẹ́ sáwọn yẹn tí wọ́n fẹ́ máa tẹ̀lé nìyẹn ẹni tó lè gbára rẹ̀ lẹ̀ nínú yà sóun yóò gbà wọlé gbogbo ẹni máa ti ṣe nífàk oyè ló fi jẹ́ pé ìtẹ́bẹ̀ ọmọ ìyá mi nítorí ọba ń ṣe ní gbangba rí i pé náà ló ń ṣe ní kọ̀kọ̀ o àbí kéèyàn máa ṣe ẹlẹ́wọ̀n ọba ní kọ̀kọ̀ àmọ́ kọ́ máa fi iṣẹ́ rẹ̀ hàn àwọn èèyàn ní gbangba yìí máa ń ṣokùnfà àti bọ̀tán bú fún yàn ọ̀ ń tan àwọn èèyàn ọlọ́run sì mà bó ṣe rí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run pè wá sákèsí lé rẹ̀ Abdullahi ibn Ubay ibn Salul òun lọ ga títí wọn kí láti bọ̀tán ọ̀gá àwọn mọ̀nàfíkí Madina jama
àtúbọ̀tán bú náà ni kọ́lá anábì tún fẹ́ dìde lọ lè kírun sí la torí pé ara àwọn sàábé ni àwọn aráàlú ń pè wọ́n mọ̀ pé kò kí sára wọn Ọlọ́run fi wá sọ fún pé wala tusalli ala ahadin minhum mata abada ìlà anábì má kírun sí la anábì mi kàn wò pé Ọlọ́run ti sọ pé bóun tọrọ àforíjì fún àwọn mùnáfíkì bóun tọrọ àforíjì fún wọn Ọlọ́run ní ṣe kíni Ọlọ́run ní foríjì wọn kó wọn kàn fi ṣe pé tó káwọn èèyàn mọ̀ pé kọ́dà àgbà wọn kú kọ́dà ànábì wọn ò ṣe kíni kò débẹ̀ Ọlọ́run bá ní má débẹ̀ wọ́n mọ̀ bọ̀kà tọ́ọ̀bù lọ́kọ́ ní ànábì ò ní lọ kí ayé àyọ̀ tó ṣe kíni ó ti wá sọ̀kalẹ̀. ẹ̀yọ́ mayami inna rajula ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ní arákùnrin kan la ya'malu amala ahli janna yóò máa ṣiṣẹ́ aljanna fima yabdu linnas léyìí tí ó hàn sáwọn èèyàn wa huwa min ahli an-nar bó ṣe ṣe rí ni ẹ̀ inú àwọn tó ń fi tẹ́lẹ̀ náà lọ́wọ́ nítorí tí ń ṣe ní gbangba yẹn òun kọ́ ní ń ṣe ní kọ̀kọ̀ ló fi jẹ́ pé tí kọ̀kọ̀ rẹ̀ ọba ti dáa tètè máa sádọ̀ lọ́hùn pé ẹni rẹ̀ làwọn èèyàn máa ń kà mí sí bá a ṣe múra yìí ẹni rẹ̀ làwọn èèyàn ń kà mí sí làdéfìlà anírùngbà ṣòkòtò kọjá àkókò ẹsẹ̀ yìí ẹni rẹ̀ làwọn èèyàn ń kà mí sí Ọlọ́run ṣàánú mi bí mo ṣe rí kọ́ yìí ọmọ ọbẹ̀ lọ́wọ́ bala ipe tẹ́lẹ̀ ní àwọn lẹ́hà àwọn abojúbora nínú fámìlì wa nínú ẹbí ẹni rẹ̀ làwọn èèyàn ń kà mí sí ní tí ń ṣe yìí kò yàtọ̀ sí tí àwọn ẹni bí ń ṣe ẹlòmíì gbé fóònù lọ́wọ́ báyìí òun náà mọ̀ pé àwọn èèyàn gbọ́dọ̀ bá òun lẹ́ni tó ń ṣe gbogbo ẹni tí ń bá ń tan Ọlọ́run tí ń fi dáadáa hàn tí ń ṣe aburú ní lábẹ́ wọn ní kó tètè sáré Ọlọ́run torí máa ń ṣokùnfà kí ni jama sùúrù alhatima àti bọ̀tán bú torí Ọlọ́run bá aláwọ̀ padà wàá dára fún un lọ́wọ́ gbẹ̀yìn àwọn yóò máa wá sànú ẹ̀wọ̀n nímọ̀ pé ẹ̀san rẹ̀ ló ṣe kíni ẹ̀san rẹ̀ ló dé ẹ̀san rẹ̀ ló gbà àwọn yóò nímọ̀ àmọ́ òun náà tí nǹkan bá ti ń bàjẹ́ lọ yóò ti mọ̀ pé àṣọ Ọlọ́run gbàgbé ọlọ́mọṣáájú kọ̀kọ̀ wa ọlọ́mọṣáájú ọdẹ àjú gbangba wa lọ. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tí máa ń jẹ́yàn láti bọ̀tán bú òun náà ni alimọ́tù alẹ́ ibadati al-mubtada'a kéèyàn máa sin Ọlọ́run ọba pẹ̀lú àwọn ìjọsìn tọ́lọ́run fi rán ànábì sallallahu alayhi wa sallam ìjọsìn tọ́lọ́run ọba fi rán ànábì sí wọ́n gbà wọ́n ní amila amalan laysa alayhi amruna fahuwa raddun ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì gbogbo ẹni tó bá ṣiṣẹ́ kan tó bá jẹ́ pé kò sí àṣẹ mi ànábì lórí ẹ̀ pé ẹ ṣe é Ọlọ́run nígbà tọ́lọ́run bá sì ti gbà jẹ̀mọ́ kí ló fẹ́ kó lọ́dọ̀ Ọlọ́run láàfin máa pariwo pé gbogbo àwọn tí wọ́n ń darapọ̀ mọ́ wa nínú ìsìláàmù táwọn náà ń pera wọn ní mùsùlùmí tí wọ́n ti ń ṣe àdádálẹ̀ kí wọ́n lọ lè máa ṣe súnà kátìbọ̀ tán wa kó lè bá a ṣe kíní kó lè bá a dáa àsọ fáwọn tó jẹ́ àwọn sùfíyà láàrin wa tìjàníyà ni kọ̀dìríyà ni àmàdíyà ni sàmùsíyà ni mamadiya ni tabiligiya ni gbogbo àwọn tá a sáré pé bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀ṣẹ̀ balabala yìí kò bó ṣe wákọ̀ yìí ẹ dákun ẹ̀dá tó máa bẹ̀ wọ́n pé ẹ dákun ẹ padà sí sunna nabi Muhammad sallam ikhwaniya olóṣèlú àwọn gbé ẹ̀sẹ̀ sábẹ́ òṣèlú wọ́n fẹ́ máa fi Islam ṣe politics gbogbo ìjọba wa di wọn lọ́wọ́ lérí ibi wọn lọ yẹn nínú ẹ̀sìn wọn jẹ́ ẹ̀sìn yẹn jùlẹ̀ ọjọ́ ń lọ bẹ́ẹ̀ bá débẹ̀ náà lọ́lọ́run bá pa ọjọ́ kejì ń kọjá mọ́ kí ló fẹ́ fi jábọ̀ fọlọ́ á padà ṣàtúnṣe nídìí ọlọ́mọ tọ́lọ́mọ bá aláàdá fún ọ gbogbo àwọn tí wọ́n ń ṣẹ̀sìn Tìjàníyà ni Kọ̀dìríyà ni àtàwọn míín náà ní àwọn ń gbómi káàkiri àwọn ìjọ olómi àwọn ìjọ ọ̀sẹ̀ ìsìlẹ̀ Islam ọmọ lórúkọ Jésù fúnra ẹ̀ náà ni ó tún máa sọ pé la ilaha illallah méjèèjì ní jáde nínú ilé ìjọsìn yẹn alájà mi náà kan bẹ nílọrin tí mo lọ lè bá ń jò ní ọkọ̀ mọ́sálásí pé lórúkọ Jésù ń bẹ wọ́n sì ṣe la ilaha illallah wọ́n sì ń kẹ́nu jimá àwọn èèyàn wọ́n sì délé ayé wọ́n ti wá da àwọn mùsùlùmí lóporú wọ́n náà tọ́ láàrin wọn ó béèrè pé èwo lẹ̀sìn inú méjèèjì ẹbẹ́sìn méjì ni inna dina inda Allahi al-Islam ọlọ́wọ́n bá ní Islam nìkan lẹ̀sìn ẹ má tó mú mi mọ́ ẹ má bá wọn ṣe Christianity ẹ má bá wọn bọ̀gún ẹ má bá wọn ṣe ìṣẹ̀ṣe mọ́ Islam nìkan ni ẹ ṣe wọ́n ní gbogbo àwọn tó bá ń ṣe àdádálẹ̀ yìí ọlọ́wọ́n ní kul hal unabbi'ukum bil akhsarina a'mala ọlọ́wọ́n bá ní sọ fún wọn yìí pé ṣé kí n
tayín jí kí n sọ fún yín àwọn tí wọ́n ṣòfò jùlọ nínú iṣẹ́ tí wọ́n ṣe láyé al-akhsarina bil-akhsarina amala alladhina dalla sa'yuhum gbogbo àwọn tó jẹ́ pé gbogbo iṣẹ́ wọn tí wọ́n ṣe ó padà di àkùdànù bí èlùbọ́ ọlọ́run padà gbà fil hayati dunya gbogbo tó ń gbélé ayé wọn ṣe kó o ṣe sáwí nígbàgbà kó o lùlù kọ̀díríà nígbàgbà ò ní bàǹkan kan wájú ọlọ́run torí ọlọ́run rán ọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní wahum yahsabuna annahum yuhsinuna sun'a ọlọ́run láwọn táwí yìí wọ́n sì ń rò pé àwọn ṣiṣẹ́ rí láyé o suratu al-Kahf aya 103 lọ́wọ́ àdádálẹ̀ ẹja jìnnà sí àṣetáni ó fẹ́ràn àdádálẹ̀ gan ọmọ pé yín tó ń ṣe yìí kì í ṣe tí wọ́n ní kò ṣe bóòlù ti fẹ́ gbalada ọkàn ṣe wàhálà ọ̀padà ní láti bọ̀ tán dáadáa ẹlẹ́ẹ̀kẹrin al-mautu ala al-ma'asi kéèyàn jáde láyé lérí pé èèyàn ń ṣe ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n bá aláàní kéèyàn má ṣe ó ń sí lọ́wọ́ ó sì kú lérí ẹ̀ tọ́ ní kálukú ó fi lọ lè túbà káṣí má jẹ́ ọpẹ́ mata ala zina ẹni yìí ó ń ṣe sìnà lọ́wọ́ ó sì kú lérí ẹ̀ irú ẹ̀ ń bẹ rẹpẹtẹ ẹlòmíì wo òtẹ́ẹ̀ tí ò jáde lóòtẹ́ẹ̀ òun ló gbé mọ́tò lọ àmọ́ wọ́n fi mọ́tò gbé wálé ẹlòmíì kú sílé aṣẹ́wó ẹlòmíì kú sílé àlè wọ́n ní Ànábì ní yub'athu kullu abdin ala ma mata alayhi àgbẹ̀ ẹ̀dá kọ̀ọ̀kan dìde nínú sàárè àgbẹ̀ dìde lérí tó kú lérí wọ́n gbé ọ dìde lérí ẹ̀ṣẹ̀ tó kú lérí àwọn míì mutí lọ́wọ́ tí wọ́n kú sí rí ọtí ẹlòmíì ó ń gba rìbá ó ń sáyàn owó rìbá ó ń fáwọn èèyàn lówó èlé kò kúrò lọ́fíìsì tọ́lọ̀ fi gbẹ̀mí ẹ̀ ó kú lérí iṣẹ́ yẹn ni ẹlòmíì ò ní máa ṣe lọ́wọ́ àmọ́ ń bẹ lẹ́mìí ẹ̀ pé wọ́n tún ṣe lọ́la òun náà kú lérí ẹ̀ ni kò kú lérí sìnà àmọ́ gbà pé òun bọ̀ mọ̀ yẹn ṣe sìnà arákùnrin yẹn òun ṣe sìnà pẹ̀lú ẹ̀ tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ tó bá kú lé ní ó kú lérí ẹ̀ṣẹ̀ sìnà náà ni ọlọ́run àmọ́ àwọn tó bá kú lérí rẹ̀ nígbà wọn ń ṣe lọ́wọ́ ọlọ́run fẹ́ fi ẹ̀sìn tí wọ́n hàn ọlọ́run fẹ́ fẹ̀sìn tí wọ́n hàn ní pé ibi mo padà pa á sí rè o ọjáde ní báǹkì tó ń gbowó èlé ọ̀wá délé ọ̀ láti bọ̀ tán dáadáa torí òtúbá ọwá so kóòtù mọ́rùn ibi ẹ̀ ti ń sogún dogójì àwọn tálíkà fẹ́ yá 1 million ẹnìkan mú 1.5 wa ẹ̀yin ń bẹ nínú ọyẹ́ nínú AC àwọn ńlá agùn lórùn wọn ò rówó kó wá wọn padà tó lè yáwó wá kó fún yín ni ẹni bá yá àwọn èèyàn jẹ́ ẹlẹ́yìn yá àwọn èèyàn lówó ẹlòmíì kú níbi títí ń ta tẹ́tẹ́ lọ́wọ́ ẹlòmíì kú níbi títí ń kọrin lọ́wọ́ ní kọrin báyìí ó sì jáde láyé ihmadillaha qad tubtu law amataka Allahu ala al-hali madha tadhunnu billah kí gbogbo àwa tí a ti dẹ́ṣẹ̀ rí nínú ayé ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba aláwọ̀ pa wá lérí ẹ̀ṣẹ̀ yẹn kápẹ́ ọlọ́run ti pa ọ́ lérí ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ tó filẹ̀ tó lóòṣè mọ́ ẹ̀ kápẹ́ ọlọ́run ti pa ọ́ lérí ẹ̀ bó láti bọ̀ tán rẹ̀ ọba rí ẹlẹ́mìí wo sex film lọ́wọ́ ó ti yé fóònù dẹ̀ bọ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀mí ẹ̀ dẹ̀ bọ́ bí ó ṣe gbé dìde náà nìyẹn gbogbo ń tọ́ ọba ti fẹ́ kíkọ́ ká mọ́ lọ́wọ́ ìwọ náà ṣe kíni ìwọ náà lọ lè kó ń bẹ̀ mọ́dé bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní wa amtarna alayhim matara ọlọ́wọ́n bá ní àròjò ìyàlé wọn lérí àwọn ẹlẹ́ṣẹ̀ fanzuru kayfa kana aqibatul mujrimin ọlọ́wọ́n bá ní sẹ́yìn ọ̀rá ti bọ̀ tá àwọn ọ̀daràn ni Suratul Naml aya 84 ọlọ́wọ́n mọ̀ wo àwọn ọ̀daràn ní gbígbà tí ò rí wọn ìjọ́jọ́ bá mú wọn àní bọ́m̀bẹ̀ wọ́n ní ṣètàn ibi tí ó ya olórí burúkú dé àtàwọn ọmọ rẹ̀ àdìjànú wọ́n ní wọ́n máa wá bá àwọn olùgbàgbọ́ òdodo tó bá kú díẹ̀ tán fẹ́ jáde láyé tí wọ́n bá ti ń dàgbà sọ́yìn tí wọ́n bá ti ń dàgbà nínú ẹ̀sìn tẹ́ ń dàgbà nínú mà tẹ́ ń dàgbà nínú ìsúnmọ́ Ọlọ́run ọba bẹ́ẹ̀ ni àwọn àjànú ọmọ pọ̀ tí wọ́n máa rọ kiri káyì wọn ò ní fẹ́ kẹ́ ní àtibọ̀tán yìí ló fi jẹ́ pé ńgbà míì wọ́n máa ro nǹkan míì ipe so ibi abá ẹ̀sìn dé yìí ṣe ó yẹ kí irun kan báyìí ó ti máa wá sínú ọpọlọ wa ibi abẹ́sìn dé yìí ṣe níta aláàṣẹ mẹ́láti ogún ọdún ṣé ń ṣe láti wá padà síbẹ̀ àwọn ọmọ ogun ni torí pé àwọn ti mọ̀ pé ẹ́ndìn yẹn gangan olóò pàtàkì ẹni wọ́n bá ti rí ẹ́ndìn rẹ̀ bàjẹ́ òun ni wọ́n láṣeyọrí ní orí ẹ̀ wọ́n ní kọ́dà wọ́n bá débi pé tí ọba ń pọ̀ káàkú wọ́n fẹ́ máa dà ọ́ láàmú
àfi tó bá súnmọ́ Ọlọ́run ọba púpọ̀ tó ń ṣe àtikárò púpọ̀ lóòfin ní wíwúkú bí tó wá fẹ́ jáde láyé. ẹ̀mẹ́yẹ lomi tí wọ́n lọ lè bá pé kó la ilaha illallah sọ pé la ilaha illallah wọ́n ló ní kí n sọ la ilaha illallah ìsọ wallahi kò sì sọ lóòótọ́ ẹni tó lóun ọ̀sọ́. wọ́n ní bàbá kan bẹ tó jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni bí ṣe ń ta tẹ́tẹ́ ní gbowó èlé ní jẹ rìbá ní máa ń mutí gbogbo ṣe iṣẹ́ kíṣẹ́ àwọn ṣẹ́kíṣẹ́ níbẹ̀ lọ́wọ́ ẹ̀. ìgbà tí wọ́n pọ̀ káàkú lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ àwọn wà pẹ̀lú ẹ̀ wọ́n kà wọ́n gbé tọ́ kò kírun déédéé náà. bàbá yẹn wá sọ fún àwọn ọmọ rẹ̀ nígbà tí ń pọ̀ káàkú lọ ó ní ká gbé Kùránì wá fún un. sẹ́ni nígbà tí ó ní ká gbé Kùránì wá yẹn inú àwọn ọmọ yẹn wá ń dùn yìí pé Ọlọ́run ọba Allah alágbára mọ̀ ni bàbá àwọn béèrè Kùránì ọdún wo ló ti sí Kùránì gbẹ̀yìn. àwọn bá gbé Kùránì lé lọ́wọ́ lẹ́mìí pé Kùránì tó wà lọ́wọ́ rẹ̀ yẹn ó fẹ́ kà yóò máa jẹ́ àmì pé ó parí lérí iṣẹ́ dáadáa àti wọn ọba ti máa gbé Kùránì lé lọ́wọ́. wọ́n gbé Kùránì lé lọ́wọ́ ó dẹ̀ sí báyìí ó ní fẹ́ kafartu bi hadha ó sì bẹ́tọ̀ lu Kùránì ó ní mo ṣe kèfèrí pẹ̀lú wẹ̀yì ẹ̀mí rẹ̀ sì bọ̀. bó láàrin òun àtọ́lọ́run ṣe bàjẹ́ tọ́lọ́run fi wá pa bó ṣe pa ìtumọ̀ ni pé ó kórira ọ̀rọ̀ Ọlọ́run ó kórira Allah àti tírà rẹ̀ tó fi jẹ́ pé yín téèyàn bá ń ṣe é bọ̀ nínú ayé òun ní máa ń sábà dìtámì ending lọ́pọ̀lọpọ̀ àfihàn tọ́lọ́run máa fẹ́ fi dára. wọ́n tó bá jẹ́ pé òun ni lọ́ọ́ máa ń kọ́ tó bá dàsìkò tó fẹ́ jáde láyé ó mú fújì bọ̀nù àbí kọ́ máa ń kọ́ hip hop àwọn àlìjànnú jẹ́ kọ́ rántí tó ń ṣe kínní nítorí máa ń ṣe jù àwọn ọmọ Ìbílísì. wọ́n tó bá ti jáde nílé ayé báyìí wọ́n ní ṣètọ́nà ta wá ń pẹ́pẹ́ báyìí ló jẹ́ àmọ́ sunkún. wọ́n ní yóò wá pé mo bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ títí tẹ́mi rẹ̀ ó fi bọ́ àjọwà kò ní yóò máa dẹ̀dẹ̀ wá títí ìgbà tí wọ́n máa wá ṣiṣẹ́ jù lára yàn nígbà tí yẹn bá fẹ́ jáde láyé halatul ihtidar nígbà tẹ́mi fẹ́ bọ́ lè yóò ṣe gbìyànjú kọ́ wà láàrin àwọn ẹni rẹ̀ wọ́n máa ràn yàn lọ́wọ́ àwọn ọmọ ní kó la ilaha illallah la ilaha illallah àmọ́ wà nílé tọ́jẹ́ pé wọ́n ń pèlè mísíkì bí wọ́n ṣe ń kọ́ lọ́wọ́ náà ni wọ́n náà máa kọ́ nu yàrá torí pé ẹ̀jọ́ máa kọ́ tẹ́lẹ̀ náà ni. wọ́n ní gbogbo ìgbà tí màláíkà kú tó bá dé wọ́n ní téèyàn máa ń ṣe jù nínú ẹ̀ṣẹ̀ ní ọ̀fẹ́ kéèyàn ó wí gbẹ̀yìn. wọ́n ní bàbá kan lárúbáwá ni ìmọ̀ yáyàn lọ́wọ́ èlé. wọ́n ní kó la ilaha illallah wọ́n sọ pé la ilaha illallah ó ní ìdá bi ashara ó ní ìdá ashara bi ashara ìdá ashara bi ashara ẹ̀mí rẹ̀ bá bọ́ ma tún bẹ́ẹ̀ kọ́lọ́ bọ́ jásá gbáko ó ní ìdá ashara bi ashara ìtì máa ń sọ lọ́fíìsì títí ń yáyàn lówó èlé ó ní pé ó fi mọ́kànlá san mẹ́wàá padà ó fi mọ́kànlá ó fi san mélòó ó fi san mẹ́wàá padà nítorí wí jáde lẹ́nu nígbà wọ́n jẹ́ pé tó wà nínú mẹ́mórì ẹni ẹ̀ ọlọ́run bàálà kọ́ mọ́sálà ẹni kọ̀ọ̀kan wa ọlọ́ agbára ọlọ́run bàálà. nínú àwọn ẹ̀ṣẹ̀ téèyàn gbọ́dọ̀ kú lélẹ́rí qatlul mar'i nafsa kéèyàn para rẹ̀ ẹni bá ti rí tí wọ́n ní àyínkírun ń gbàwẹ̀ àmọ́ òun lọ para ẹ̀ látara ìṣòro ayé látara àṣírí fẹ́ tú látara challenge pọ̀ ó gbé nǹkan jẹ ní o ó mú nǹkan ní o ogun rẹ̀ lábẹ́rẹ́ ní o ó sokùn mọ́ rẹ̀ lọ́rùn ó rí bọ́lá tókè ní o àbí ó sokùn ọrùn rẹ̀ mọ́ fáànù òun lọ sápá rẹ̀ àbò ní kí wọ́n pa ọ́n ó ní kí dókítà fún un ní abẹ́rẹ́ ikú wọ́n ní gbogbo ẹni tó bá ilé parẹ́ wọ́n ní òun tọ̀hún àpẹẹrẹ àti bọ̀tán bú ni àbíkẹ́ máa bá sún àbíkẹ́ bá súnmọ́ Ọlọ́run ọba kọ́ lọ́run sànú ẹ̀ kódà yìí bá àmọ́ jẹ́ kèfèrí yìí bá jẹ́ mùsùlùmí. ọ̀kan nú àwọn wọn ní arákùnrin kan ó darapọ̀ mọ́ àwọn sàábé nígbà wọn jagun Khaybar kọ́ ó darapọ̀ mọ́ wọn ìwọ̀n ń jà bí ṣe ń jà tí ń jà lọ ànábì wọn sọ fọ́kàn náà wọn sàábé pé hadha rajul hadha min ahli an-nar èyí tí ń jà lọ yẹn ọmọ náà ni o ó sínú àwọn ọmọ àlìjánná o ọmọ náà ni o yọ kọ́kọ́ wọ náà kó tó wọ àlìjánná torí kò ṣe kèfèrí
ọ̀rọ̀ yẹn dàrú mọ́ àwọn sábẹ́ lọ́wọ́ pé yuqatilu fi sabilillah yuqatilu mushrikin níbo ó sì di pé ogun lọlẹ̀ ànábì wa ní lágbájá yẹn kọ́ wọn láwọn ò rí ànábì ní ẹ wà nígbà wọn wá wọn padà wá bá níbì kan tó ti para rẹ̀ ó fi ẹgbẹ́ kan bó àbí kó fi ẹgbẹ́ kan wúndì nígbà wọn jagun ìwọ̀n nílá ọ wá wò pé èyí tí nira ìdí òfin máa wá lọ bẹ́ẹ̀ kó òkú fẹ̀ kan ṣe kínní kó òkú para òun ọ wá mú ìdí ìdà ó fi lélẹ̀ ṣóńṣó rẹ̀ òun wà ní òkè ọ wá dàyàdé ọ wá yọ nínú kun rẹ̀ ọ wá yọ léjìká ẹ̀ wọ́n bá bẹ́ẹ̀ nígbà wọn wá padà dé wá bá nábì wọn làwọn bá ó ti para rẹ̀ ànábì ní sọ fún yín lẹ́ẹ̀kan pọ́ ọmọ náà ni bọ́bá ti gbógun jẹ ọwọ́ náà kò tó wà lè janna àti bọ̀tán bú ní kọ́lọ́mọ́sá sẹ́ni kọ̀ọ̀kan wá ń bẹ̀ sóòlù khatima ni pọ́n lágbájá ọ̀dọ́ yẹn ti parẹ́ wọn ló fẹ́lẹ̀ exam school ẹ dákun ṣé gbogbo ẹni tó lọ school lọ́dà fún. wọ́n ní wọ́n san owó visa wọn padà fún ní visa Amẹ́ríkà ṣé gbogbo ẹni tó wà lamẹ́ríkà lọ́dà fún. ọlọ́run bá aláàlẹ́ mọ̀ pé kò sí oríire rẹ̀ ń bẹ̀ ní ọjọ́ kọ́ bọ́ sí ẹlòmíì ní Amẹ́ríkà ní èní ìsìnjọ́ kejì mọ́tò sì gbà gbogbo àwọn eléyìí wọn nígbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn asbabu su'ul khatima adamul muhafazati ala wajibati dini yawmiyya kéèyàn máa ṣàmójútó lórí àwọn iṣẹ́ ọ̀ranyàn tó yẹ kéèyàn máa ṣe lójoojúmọ́ especially sọ̀la kéèyàn máa fìrún lẹ̀ òkèrún lọ́sẹ̀ tó lọ ọ̀sẹ̀ eléyìí òkèrún àìmọye àwọn obìnrin nínú ilé tó jẹ́ pé ẹlòmíì jímọ̀ nìkan ní kí ẹlòmíì ìrun àsùbá nìkan àìmọye ẹlòmíì kan ti ń borí tí èsì kírun ìmọ̀ bọ́yẹ ẹ ti tún gbọ́ yẹn rí adẹni tí ń bojú tí kírun ìkan tí ń ṣẹlẹ̀ nínú ayé o àrí bọ́dà tí ń jàrún pọ̀ àrí àwọn bàbá àdínì tó jẹ́ pé lẹ́yìn jímọ̀ àrí ìmáàmù tó jẹ́ pé lẹ́yìn jímọ̀ kì í kírun mímọ́ al-mu'afadatu kéèyàn ọmọ sàkólé kan lérí àwọn nǹkan ọ̀ràn yẹn gẹ́gẹ́ bí ìrun lápèjúwe ìmọ̀dé yẹn láti bọ̀tán bú ni àwọn yẹn ń gbààwẹ̀ ní Ramadan wọ́n ń jẹun ẹ̀rù òsì bá ọ́ ó sì ń bèrè àti bọ̀tán rí àwọn yẹn dìde lóru wọ́n ń sin lọ́wọ́ wọ́dẹ̀ sùn ó kírun àbáwọ̀ Abdullah ibn Mas'ud radiyallahu anhu ó ní man sarrahu an yalqa Allaha ghadan muslima ó ní gbogbo ẹni tó bá fẹ́ pàdé Ọlọ́run bá dáadáa lọ́la yìí ìtumọ̀ ẹni pé lọ́jọ́ ọkú ẹ̀ ó fẹ́ pàdé Ọlọ́run bá ní mùsùlùmí òdodo fali yuhafiz ala awulayi salawati haythu yunada bihin kó ṣe àkọlé kan lérí àwọn ọ̀run o kó sì máa lọ lè kí tó bá jọkùnrin níbi wọ́n ti pè pé kọ́ wá kì níbo ni wọ́n ti pè mọ́sálásí ọmọ ya mi obìnrin nìkan ní máa ń kírun lé tó bá sì kírun mọ́sálásí náà kò burú ọ̀kan náà àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ó ní idha nudiya as-salah ó ní tí wọ́n bá fi lè pèrun wọ́n pèrun ẹ wá dé mọ́sálásí ẹ bá òun wọ́n pè òun ẹ wá dé mọ́sálásí ẹ bá òun nínú àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ó ní wọ́n pèrun sẹ́ ẹ wá dé mọ́sálásí ẹ bá òun Ọlọ́run sí nínú ilé òun Ọlọ́run ti wà sẹ́mẹ́tírì òun ti wà ń sáré wọ́n pèrún tán ẹ̀sìn dé mọ́sálásí wọ́n wá sí kọ́ ọmọ ìwá ní ajábìlámídìí Ustaz Ibrahim ò sí ń bí ó ní ẹ mọ́rò pé òun wà nílé o òun ò sí nílé o òun ti wà ní tẹ́ nítorí pé wọn kì í sì kọ́ ọmọ bá wọn nínú ilé àwọn tá a wí yìí kí ni ó kún wọn lójú torí àti bọ̀tán dáadáa ni kọ́lọ́mọ bá aláàkọ́mọ́sàfẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọ bá ní wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin ọlọ́mọ bá ní máa ń sin ọlọ́mọ bá rẹ̀ títí tí ikú òfin ṣe kíní tí kò fi débọ̀ lérí ẹ̀ ọmọ sin jojoojúmọ́ náà ni mo kíkan lánàá kí n sinmi lónìí kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ kí jojoojúmọ́ torí ọmọjọ́ tí wọ́n pè ọ́ yá nígbà tó ọmọjọ́ tó pọ̀ ya wáyé tó wà ní òní ní ọ́fù ọmọ kí jojoojúmọ́ ni ó sì máa kí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ kí ní pé ṣé èsè yìí ti ń kí ni àkígbẹ̀yìn nínú ayé mi. Suratul Hijr aya 99 ọlọ́run bá aláàfin ní ikú ní gbàrún lọ́wọ́ yẹn o àti gbogbo ìbádà tó jẹ́ ọ̀ràn yẹn. ẹlẹ́ẹ̀kẹfà al-inkibabu ala dunya wa sha'awatiha wa sukhrufatiha kéèyàn ní inkibab kéèyàn pè ní al-inkibab ala dunya kéèyàn fókọ̀sì lérí ayé nìkan. nítorí wà lọ́pọ̀ ẹlẹ́ ni pé báwo lòun ṣe fẹ́ rówó
kìí ṣe pé owó yìí tí ó fi bí àbùkátà o tí ó fi mójútó ọmọ àtìyàwó àti ìṣẹ̀mí ẹ̀ eléyìí ń tiẹ̀ kò rí tẹ̀sìn rò owó ni tí wọ́n bá ti ní wọ́n gbé wá síbì kan yóò ní sí wọ́n pín owó mbẹ́ tí wọ́n bá ti ní wọ́n ní àwọn kan wọ́n ní kọ́ wá yóò ní sí ọjà sí business gbogbo alámàrí tiẹ̀ 24 hours owó ní wá kò ní kírun kò ní gbààwẹ̀ kò ní ṣe ìbádà lóru kò sí ìdí ń ṣe mẹ́ẹ̀ lẹ́yìn náà kọ́ dẹ̀ rí owó yẹn tán kọ́ mọ fi jayé kọ́ mọ gbáṣẹ́wó lẹ́sẹ̀ kọ́ mọ jẹ lẹ́dẹ̀ pẹ̀lú ẹ̀ kọ́ dẹ̀ mọ fọtílé lẹ́ẹ̀kan náà kọ́ mọ joyè ìyá káàkiri àwọn oyè ìyá tẹ́ mọ jẹ́ káyẹn kọ́ mọ wa góòlù sọ́run ọkùnrin èyí tó jóbìnrin náà gbogbo gèlè oyè tí wọ́n mú nílùú òun náà kọ́kọ́ ra àfi ayé wọ́n mọ̀ ṣe yànsà káàkiri kò sí nǹkan kan tọ́kàn wọn nínú ayé oyè àfi bí wọ́n ṣe jẹ bí ẹran àwọn àti mẹ́rin wọn ò sí yàtọ̀ láàrin méjèèjì bí wọ́n ṣe mú bí ẹran bí wọ́n ṣe ṣeré ká jọmọ rìn ká yọmọ ní báwo mo ní kí wá kí yín ní gbogbo àwọn támàkì abẹ́ igi yọmọ rìn káàkiri fàájì lọ́mọ ní afẹ́kírun ẹ mọ fàdúrà wa náà lọ́wọ́ kọ́lọ́n pé ó ṣe rọrùn fún wa ẹni yẹn kí ni ń gbóòórùn yẹn jẹmọ́ àti bọ̀tàbù torí pé yín jọ́jọ́ bá kú náà bí ó ṣe máa ṣe náà nìyẹn wọn ní gbogbo ẹni tó bá ti fa ayéléyà tó kó ayéléyà ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì nísìnyí kò sí rẹ́dí àti tẹ̀lé àṣẹ ọkọ mọ́ àwọn pé àwọn yìí tá a tẹ̀lé yín náà gbà tá à ń tẹ̀lé àṣẹ yín náà kí n la fi dà kí n la ní ọkọ ní he yóò ní bí yóò ní ọkàwé mí náà kàwé yóò máa sọ fọ́kọ rẹ̀ pé tí ọba ti gbé wá èmi náà máa gbé pàdó ẹ̀ ọmọ ìyá mi àmọ́ tó bá ti dọ̀rọ̀ owó yóò dẹrú pé owó ni tó bá ti gbọ́rùn owó yóò dẹrú kò sí tí ò lè ṣe fún yín tó bá ti jẹ́ torí owó dìde wá ṣe kìyàmù lẹ́ẹ̀lì ó ní mo rò pé pèmí pé fẹ́ sàlàyé ń gba business dájọ́ sọ lálẹ́ àná ni ipò ìyàwó Thursday Monday lórí ìṣàkóso mi ọlọ́jà a fẹ́ já ọjà ní kọ̀ńténà lé ní mi ò lè gbà wẹ́ o ń kórin káàkiri yóò máa wa mọ́tò páànù yóò máa wa páànù ká yóò máa yé rọ́bà lójú títì yóò rò pé bóun ṣe wà wọ́n da fóun àwọn eléyìí wọ́n ní wọ́n fọ́kọ̀sì wọ́n ti gbàgbé àkẹ́rà ọlọ́run wala tu'jibuka amwaluhum wala awladuhum ọlọ́run bá ní rí ànábì àbí wọ́n tó ń gbọ́ mi náà ọlọ́run bá ní má jẹ́ ọ̀rọ̀ wọn má jẹ́ ọjọ́ lójú o owó tí wọ́n níyẹn má jẹ́ ojú ẹ èmi ọlọ́run mo fún wọn torí kan bá láti bọ̀tà bú èmi mo dìídì fún ọ lówó yẹn kan máa fi jayé owó yẹn má jẹ́ ọ ṣe kí ni má jẹ́ ọ wọ́ ọ lójú pé kọ́nà sì gbowó yẹn lọ́wọ́ kó fà wá ọlọ́run bá ní mọ̀mọ́ bí mo ṣe pin mo ti fún ọ lálìjánnà òun tiẹ̀ iná ni mo fẹ́ fún bí ìbá sì fún lówó kò ní ṣiṣẹ́ ná ọlọ́run bá ní owó tí àwọn yẹn ń kó káàkiri millions wọ́n máa dákọ̀ billions of dollars níwájú yín yóò máa call báyìí pé ọjà yẹn tó ti dé $10 million it's okay a rí tẹ́lẹ̀ ń bẹ̀ àwọn ní ọ̀gá ọ̀yà kálẹ̀ rí $3 million it's okay èlé wọ́n ṣe dollars ni kò sí ìdánwò wọn kọ́ lọ bí iṣẹ́ kó sì jẹun kó sùn bí ẹran òní kírun gbogbo sẹ́rẹ̀ táwọn yẹn ń ṣe àsìkárù Quran wáàsí kẹ irú wọn wí ní wáàsí irú àwọn làwọn máa wá wáàsí báwo àwọn ráàyè wọn ní àwọn ilé ọlọ́wọ́n bá ní mọ̀jẹ̀ owó tí wọ́n ní mọ̀jẹ̀ owó yín lójú wà láàwọ̀ ládùn àwọn ọmọ wọn tí wọ́n fowó tọ́ táwọn náà ti ń dolówó ẹ mọ̀jẹ̀ yín kọ́wọ̀ yín lójú àwọn rẹ̀ dé láti UK wọ́n dé láti USA wọ́n láwọn ní abroad làwọn máa wà ọmọ ya gbogbo wọn ni wọ́n lalé mọ́lẹ̀ ni wọ́n ra mọ́tò ńláńlá ní ọ̀sẹ̀ gbogbo ẹ̀ ọlọ́wọ́n bá ní ẹ̀kọ́ dá fáwọn yẹn o torí gbogbo ọlá tọ́lọ́wọ́n bá dá àyàn tí ọba bòyàn lẹ́sìn kun kò kì í sọlá ọlá kọ́ kí láǹfààní ìgbádùn tọ́wọ́ agbámi tọ́wọ́ nù sàárè tọ́wọ́ àwọn ọ̀nà gbére tó ní gbádùn mọ́ ọlọ́wọ́n bá ní innama yuridu Allahu an yu'adhibahum biha fil hayati dunya ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n fẹ́ fi owó tó kólé wọn lọ́wọ́ yẹn gan ọlọ́wọ́n fẹ́ fi jẹ wọ́n yà láyé kó tó dọ̀run ilé ayé ń bí gan owó yẹn yóò jẹ irinṣẹ́ ìyà fún wọn wọ́n máa dààmú lọ wọ́n máa dààmú bọ̀ wọ́n máa lọ wọ́n máa bọ̀ wọn ò ní sọ̀bọ̀rọ̀
àwọn kan bẹ tí yóò jẹ́ pé transaction tí wọ́n jọ ń ṣe táwọn bá wà ní aago 3 lọ́sàn-án òun wà láago 1 àbọ̀ níbí kò ní sùn àwọn olówó yẹn wọn kì í sùn o ọ́fíìsì tó fẹ́ bá rajà àwọn wà láago 3 ọ̀sán lọ́fíìsì òun wà láago 1 àbọ̀ lóru á dẹ̀ dànù yẹn mọ́jú yóò ní láago 4 àbọ̀ táwọn yẹn ń lọ wọn kí tà á jù di òun ṣẹ̀ṣẹ̀ gbẹ pílò rẹ̀ pẹ́pẹ́ ọfẹ́ sí kínní lọ́fẹ́ sùn àwọn yẹn ń bẹ jẹ́ ń kírun àṣùbà àtàwọn màláíkà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn òun harun nínú ilé pẹ̀lú fúlẹ̀sì ọlọ́run bá ní gbogbo tí ń bẹ lọ́wọ́ wọn yẹn ọlọ́run ní ẹ má wò ó ọlọ́run ní ẹ má wò ó ọlọ́run bá ní ń dà wọ́n láàmú lé pẹ̀lú owó yẹn gan nínú ayé tó bá padà yá àárẹ̀ ọ̀padà ṣẹ̀ṣìlá yọ mọ̀ náwó ọ̀pọ̀lọpọ̀ olówó tó lálàáfíà tó nǹkan o gbogbo táwọn ń jẹ wọn ò lè jẹ o tí wọ́n jẹ bàtà ọ̀jẹ̀jà 4 ọ̀jẹ̀ pàmò 3 ọ̀jẹ̀ 5 kò tó bẹ́ẹ̀ ọlọ́run bá ní watazahaqa anfusuhum èyí tó wá burú jù ní pé ọlọ́run bá ní ẹ̀mí wọn padà wá bọ́ pẹ̀lú agbára wa hum kafirun torí pé wọn mọ̀ọ́rẹ́ kèfèrí ni wọn Suratu Tawba aya 85 lọ́wọ́ ara tí máa ń fàtìbọ̀ tán burúkú òun náà ni kéèyàn ó tẹ̀rì sínú ayé kó wá gbàgbé ẹ̀sìn ọlọ́run wọ́n wá lo aya yìí ní aya tó máa fi sọ̀lẹ̀ nínú ilé pé wọ́n ní ká máa tara bayé púpọ̀ torí àtibọ̀ tán ọmọ ìyá gbé kẹ̀kẹ́ jáde kó yí kẹ̀kẹ́ kó mú jẹ wálé fún ìyàwó ẹ o ọmọ ìyá tọ́ba ti dagun 5 àbọ̀ tọ́ba ti kásùbà tán tó sàtìkárù tán ọ̀sán náà sí mọ́tò rẹ̀ mọ́ sí kínní ọmọ wa ti jẹ́ mọ́ lọ wọ́n tó lóko má lóko wọ́n tó lọ́jà wọ́n sọ̀lẹ́ o bùkátà máa ń léyàn ni ọ̀tọ́ bá bá olójú ọ̀nà wàhálà ni o ètò dání pé kéèyàn máa lọ kí bùkátà máa ṣe kínní èkéyàn dẹ̀ máa fún tó bá fẹ́ ọ̀pọ̀ tó bá ti báyàn wàhálà ti ṣe kínní wàhálà ti dé èèyàn máa rèrè òkè rọ́ọ̀sì ọlọ́run bá aláàkọ́ mọ́tẹ́ni kọ̀ọ̀kan wa ló sí o ọlọ́gbàrá ọlọ́run ẹlẹ́ẹ̀kejì al-udulu ba'da al-istiqama wal-iltizam òun náà ni kéèyàn ó ti dúró déédéé tẹ́lẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run kéèyàn máa wá wálẹ̀ padà èèyàn ti wà lókè ó ti wà ní pík kọ́ máa wá wálẹ̀ padà èyí máa ń gbà àwẹ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀rọ̀ àwẹ̀ gbà mọ́ kọ̀dẹ̀ rẹ̀ látara pé òun náà ti ń kọ́ sí àwọn kan èyí máa ń dìde lóru tẹ́lẹ̀ kò dìde mọ́ adi a máa ń lo jàlùbáàbù tẹ́lẹ̀ nígbà ọ̀ya ọ̀sọ́ di péńpé ó sì ní kọ́ọ̀bù ẹ mọ̀ pé bí ọjọ́ ayé bá ṣe ń lọ sí téèyàn bá ti ń dàgbà sí ló yẹ kéèyàn máa palẹ̀ máa sáré bó ṣe yẹ kó rí nìyẹn tí wọ́n bá ní ibi tí à ń lọ yìí o ó ti àti fẹ́ẹ̀ débẹ̀ o ṣé ẹ mọ̀ pé yẹ kéèyàn máa palẹ̀ mọ́ ni àti wọbẹ̀ tí ewu bá ti ń jáde tọ́jú orí ti ń lọ sókè ojú tó ṣe báyìí etí ẹ̀ gbọ́ dáadáa mọ́ ẹsẹ̀ ò dúró dáadáa mọ́ ó yẹ kí ìjọsìn Ọlọ́run mọ́ ṣe kínní kọ́ máa lékún torí pé òun tún súnmọ́ yàtìbọ̀ tán ṣe wá rí ibi tí ṣètò ní agbára dé tí ó ń da àwọn èèyàn láàmú dé bí wọ́n ṣe ń sún sókè yẹn náà nínú ayé nínú èjì wọn bẹ́ẹ̀ náà ni wọ́n wá ń reduce nínú ìbáadà látara ọ̀rẹ́kọ̀rẹ́ ẹ̀mọ́ ya wọn sísá wa ní jọ̀hún tó jẹ́ pé wọ́n ewojú ọkùnrin nísìnyí wọ́n fèsì ẹni wọ́n fèsì ẹ̀ yọ ma sàwádẹ wọlé àwọn ọkùnrin àwọn àgbà lábẹ́ ẹni kọ́ kò kí ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bọ̀dé ńgbà tí al-infita al-alami oyè ilé ayé ti ṣe kí ni ó ti yí padà social media ó ti sọ àwọn èèyàn di aláìní ẹ̀kọ́ aláìní ọmọlúwàbí má kò kí wojú ọkọ ẹ̀ tẹ́lẹ̀ bọ̀dé ó ti jọyìn àwọn gúrùpù kan tí wọ́n sọ fún wọn pé wò ó gbára ẹ̀ lẹ́ni o mọ́jọ kọ ọ̀kan mọ́jọ ó mú ọmọlẹ́ o àwọn ọkùnrin wọn ò sí gbà láàyè báyẹn o wọn náà wọn òpin tí wọn sọ yọ kọrẹtì àmọ́ nígbà tó bá yí ṣe ń ṣe náà nìyẹn wọn náà bá délé lọ ó ti fóònù lẹ lọ bá ń kí fọkọ lọkọ wọn ní ọmọ òun Zainabu kò rí báyìí tẹ́lẹ̀ àti sún síwájú ni àti brigade ni àti ṣé èmi ẹ wá rò pé táwọn gbà tẹ́lẹ̀ yẹn mo máa gbà fún yín sìn yín tó ṣe ń gbà tẹ́lẹ̀ yín náà ọmọ pé yín tó yẹ kó wọn máa gbà ni ẹ má jẹ́ àtàrà wa o wàláhì inú tí máa ń dẹ́rù bàyàn láyé òun náà ní fóònù tá a mú káàkiri obìnrin míì kó tó di pé ó rówó ra iPhone ẹ̀sìn rẹ̀ kò kì í bàjẹ́ kì í sùn oyè lásìkò sọ́lá àsìkò àsìkár níjọ́ tó ti ra iPhone báyìí ní wàhálà ti dẹ̀ nígbà ìbá jòkó ti TikTok èyí jòkó ti TikTok tó wá lọ more than 1 hour 2 hours ẹ̀dá kò sọ́jọ́ ò ti lọ́mọ yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà lára bọ́dà mi súrà nìkan ló kù irungba wà sòkòtò wà ìfi tẹ̀lé súnà nàbí ó sì dá bẹ́ẹ̀
àmọ́ pé bá a ṣe rí ń ta yẹn tá a bá lè béèrè ọ̀rọ̀ ìyàwó rẹ̀ nulẹ̀ wọ́n ni àbúrò yẹn burú o arákùnrin yẹn bẹ́ẹ̀ ṣe rí yẹn àgbákò ni wọ́n ń pè ọ́ lágbákò o ti jáde láyé wọ́n ti mọ̀ pé àgbákò ni ọ́ torí àgbákò náà ló ń ṣe fún wọn ní inú ilé yóò mọ ìyẹn arábìnrin yẹn jẹ yóò sì tún máa lù ú èmi ò rò pé nìkan bẹ́ẹ̀ tí ń lu obìnrin láàrin wọn bí ọlọ́run níjọ́ wá bí tó bá sì wá bí ọlọ́run yí padà lẹ́nu wàláhì olè láti bọ̀ tán dáadáa tó bá ń lu ìyàwó arísìkí ó sì ní gbé ọwọ́ rẹ̀ bọ́ bá sì ga ọ wálẹ̀ gbogbo ẹni tí máa ń lu obìnrin lọ́ọ̀lẹ́ mú dání gbogbo ẹni tí máa ń lu obìnrin promise and fail àdúrà rẹ̀ nígbà torí ọlọ́run bá aláwọ̀ níwáyé náà ata'anakum ọlọ́run táwọn obìnrin bá ń tẹ̀lé àṣẹ yín fala tabghu alayhinna sabila ẹ bá máa kọjá àlàlé wọn lérí inna Allaha ẹ̀rọ sì bá inna Allaha kana aliyan kabira ọlọ́run bá ní èmi tí mo dá ẹ̀yin méjèèjì mo ju ọ lọ́nà ìtumọ̀ ẹni pé kò sára tí ì lè fi ọ dá èyí fi ọ dára tó ju àrà tí wọ́n fi dá lọ wọ́n máa ń kẹ́ obìnrin ni wọ́n máa ń pampa obìnrin wọ́n máa ń ṣàdúrà fún wọ́n máa ń foríjì wọn wọ́n máa ń ṣàánú wọn ni ẹni àánú ni wọ́n apáṣẹ wọn dàgbà nínú súnà bẹ́ẹ̀ ni àárín wọn skátà sí àwọn ọmọ wọn ọ̀rẹ́ kọ gidi kọ́ àbúṣepèlé òun náà ṣepè òun náà ṣètì ẹ̀ padà kí ni tó máa yẹ kọ́lọ́mọba aláàkọ́mọ́sá ìṣàánú wa o látara ipe àti ń yẹ ẹsẹ̀ ti ń yẹ ẹlòmíràn ọba wọn lọlé alájò tẹ́lẹ̀ àwọn ohun tí ń ṣe káyá máa ń dàgùn fẹ́ wọn lọ lè ra pàyìntì fẹ́ àwọn yẹn lọ lè ra lẹ̀kẹ̀ bíìdì oògùn káyámátà ìfẹ́ káyámátà yẹn ó kọ ni nígbà míì máa ń túmọ̀ àwọn ẹ̀ṣọ́ obìnrin àwọn haúsá tí wọ́n ní ọmọ àwọn fẹ́ lọ lé ọkọ lóbìnrin wọ́n ní kọ́lọ̀dà àwọn káyámátà ìtumọ̀ ẹni pé wọ́n máa bá ara àwọn nǹkan tí wọ́n máa fi ṣẹ̀ṣọ́ sí ọkọ rẹ̀ tọ́jú ẹni tó dáa létà ni wọ́n padà wá fi oògùn tá a fi di ọkọ mọ́lẹ̀ wọ́n padà wá fi kún àwọn èèyàn tó bá ní arábìnrin ẹ̀yìn ṣe káyámátà fọ́kọ ẹ̀ kí ni wọ́n rí fà sí ń sóògùn fẹ́ ń di ọkọ mọ́lẹ̀ ọlọ́wọ́n bá aláàkọ́mọ́ta sọ wa àwọn ẹlẹ́hà wọn kì í ṣe tẹ́lẹ̀ ẹlẹ́hà kò kí lọ ilé ológun ẹlẹ́hà kò kí lọ ṣọ́ọ̀ṣì àwọn ẹlẹ́hà ti lọ ṣọ́ọ̀ṣì sí ìjọba àwọn ẹlẹ́hà wọn kí lọ dá fún jálàbí jọ ìtumọ̀ ni pé bí wọ́n ṣe ń dàgbà nínú ọkàn nínú ayé tí ọjọ́ kún súnmọ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn ṣe kí ni ẹ̀sìn wa ń bàjẹ́ wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ bàbá rẹ̀ kó tó gba súnà bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n máa ń gbowó lóṣooṣù náà kó tó gba súnà wọ́n máa lọ lé wò wọ́n lé àwọn ọlọ́mọ àṣetáni sọ fún ọ pé ń bídíà ni wọ́n àṣetáni sọ fún ọ pé ń súnfín ni wọ́n àṣetáni sọ fún ọ pé àwọn ìyá tí mo dó dédé sórí tó bá ti dọ̀dọ̀ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ mọ̀ wù ẹ̀sìn tí wọ́n sì mọ̀ o ìwọ wọn tó o bá fún wọn bọ́ ọ hákùránì àti bọ̀tán rẹ̀ padà burú bọ́ ọ jẹ́ àfáà tí ń ṣe wá sí káàkiri gbogbo ayé tí ìyá rẹ̀ bá ṣépè lẹ̀ yóò mọ̀ ẹ dákun ẹ jẹ́ á ṣe dáadáa ẹ dákun ẹ jẹ́ á ṣe dáadáa kana yasumu fataraka ẹni tá a wí yìí nínú àwọn ẹni rẹ̀ wọ́n ní gbogbo àwọn ìwòkuwò tó wà ní Facebook tí kò kì í wò tẹ́lẹ̀ òun náà kò ṣe kásì kankan mọ́ tó bá ti gbé fóònù báyìí yọ ọmọ ogun tó bá ti rí lọ ni kì í ṣe iṣẹ́ rí íńtánẹ́ẹ̀tì oye àǹfààní rẹ̀ wà àmọ́ aburú rẹ̀ pọ̀ jù àǹfààní ẹ̀ lọ ṣe rí ilé kan ní tí wọ́n kó gbogbo àwọn ẹ̀rẹ́ Ọlọ́run síbẹ̀ àwọn olóríire wọn tó nǹkan àwọn olórí burúkú lọ́pọ̀ jù mẹ́ tó o bá ń lọ́dọ̀ àwọn olóríire yẹn gan nínú yàrá yẹn ọ̀ máa pàdé àwọn olórí búyìn lójú ọ̀nà ọba lẹ́wọ̀ fẹ́ gbọ́ wà sínsìn lóbi jẹ́ pé àwọn obìnrin wa audio lectures lọ́dà kùtù ká máa gbọ́ audio lectures àwọn àfa ṣe rí fídíò yẹn tí wọ́n ń wò yẹn tó bá ti wò tó báyìí eré àgbéléwò lọ́wọ́ nísàlẹ̀ rẹ̀ yọkàn ní kó wọn sáré wo kí ni wọ́n ń wí kí ni wọ́n ṣètọ́ náà sọ fún pé àwọn oníbàjẹ́ yìí ṣe ẹ̀gbọ́n tán wí ná òun sì mọ̀ fi ti lọ tó bá ti gbọ́ báyìí táwọn sọ̀rọ̀ kan tó kó sí lọ́pọlọ yóò wò délẹ̀ yóò tún wò mí ìjọ́ kejì kò ní padà wó wà sí mọ́ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ ká ṣàkíyèsí o kọ́lọ́ mọ́sá ìṣàánú wa àfọ́ ohun súnà nira màá sí lọ́ba di pé yẹn tó ń dìfẹ́ǹdì yẹn ń bí díà àfi ká ẹ ti sájọ ọlọ́run fáfá yẹn ìpè ọ̀rọ̀ tó ń sọ yìí àwọn oníbídíà ni wọ́n máa ń sọ kí ni ń gbòòrùn yẹn jama àti bọ́tán kí ni jama àti bọ́tán bú nìyẹn ọlọ́run bàálà kọ́ mọ́sá sọ ní kọ̀ọ̀kan wa wal aqibatu lil muttaqin ọlọ́run bá ní gbogbo ẹni tó bá bẹ̀rù ọlọ́run bá ní ọ̀la ti bọ̀tán nínú àwọn asbabu sul khatima zulmul ibadi wa la'natuhum kọ́ ma ṣàbòsí fáwọn èèyàn ká ma wá ṣe pèlè ọ ọgbà owó eléyìí ọ̀nà jẹ ọgbàṣẹ́ ọ̀sánwó ọgbàṣẹ́ òṣìṣẹ́ ògbéṣẹ́ fún yàn ọ̀sánwóṣẹ́
wọ́n wá ṣépèlé ọ oyè lọ́tún wọ́n ṣépèlé ọ lọ́sì wọ́n ṣépèlé ọ láàrin arúgbó opó ọmọ òrukàn àwọn àfa ẹlòmíín gbà àfa ẹ̀rọ oníbà ní kí ni wọ́n fẹ́ ṣẹlẹ̀ nígbà gbé wọn lọ police station wọ́n wá di DPO ọ̀rẹ́ làwọn ẹ̀gbọ́n bàbá àwọn ní àbílẹ̀ kẹrin DPO kí ló fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn náà kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣé ojú kan fún un sẹ́wọ̀n lọ ni wọ́n fi ọ sẹ́wọ̀n ó kéré bí kọ́lọ́mọ̀ bá aláwọ̀ padà fi ọ sínú náà lọ́rùn ẹni bá ń gbá àwọn èèyàn tí ń ṣàbòsí fáwọn èèyàn ó gbowó eléyìí Ànábì ní matulugẹ ní zulm Ànábì ní kó yáwó lọ́wọ́ aláìní ìwọ tó ní ó wá yáwó lọ́wọ́ aláìní ó ti wá lówó yẹn ó wá fún bọ̀rọ̀ owó yẹn wà nílẹ̀ òun dẹ̀ ń sọ́fà aláìní yáwó lówó oníkọ́mọṣẹ́ rẹ̀ ó yọ ní 5,000 òun dẹ̀ ní 5 million lákàntì ó wá fún ní 5,000 lásìkò tó nídìí ẹ̀ Ànábì ní àbòsí ńlá ni tó bá ṣépè lọ́wọ́ lè láti bọ̀ tán dáadáa ẹ̀dá kò tó àbòsí àwọn gbé ọ síbi iṣẹ́ ń gbé ẹ sí ṣọ́ọ̀bù ọbẹ̀rẹ̀ sí kún ọ lọ́jà olùlò wọn jìbìtì ọmọọṣẹ́ ni ẹ bó láti bọ̀ tó ṣe dáa ọlọ́run ọba aláàkọ́mọ́sá àṣọ ní kọ̀ọ̀kan wa fanzur kayfa kana akibatu zalimin ọlọ́run ọba ní sẹ́yìn náà ò rí ni ẹ rí inú ayé ni àtibọ̀tán àwọn alábòsí àwọn tá ń ṣàbòsí fáwọn èèyàn wallahi ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́wọ́n lọ́wọ́ yẹn jìbìtì yẹn ẹ mọ owó kú tí wọ́n kú ikú gbóná náà máa ń kú àgbákò máa ń bá wọn lọ́wọ́ gbẹ̀yìn ayé wọn tí wọ́n pẹ́ nìkan lè mú àwọn àfọlọ́ Suratu Yunus aya 39 ẹlẹ́ẹ̀kẹwàá musahabatu alisu kéèyàn máa bá àwọn ọ̀rẹ́ kọ́ rẹ̀ rìn àwọn ọ̀rẹ́ rẹ̀ lóbìnrin tẹ́jọ́ rìn ẹni ayé ni wọ́n èyí tí wọ́n ń ṣe nú ayé ìwọ́n náà mọ̀ pé èèyàn lè ṣe lé ìkọ́ láti bọ̀ tán tọ́wọ́ bá ti kó láàrin wọn àti bọ̀ tán tiẹ̀ náà gbọ́dọ̀ burú lẹ́yìn náà tọ́wọ́ bá fẹ́ kọ́lé ọmọ ìyá mi kọ́kọ́ wo àwọn wo ni wọ́n ń gbé environment àdúgbò yẹn tọ́wọ́ bá kọ́lé ti àwọn olórí burúkú yọ padà ràn wọ́n àtàwọn ọmọ àbí tọ́lọ́wọ́n bá fẹ́ kó tó di pé ọ̀ralẹ̀ ó béèrè pé mọ́ríkàsì alùsùnà wo ló wà níbí àwọn onísùnà wo ló wà níbí tá a máa ráyè lọ lè gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ táwọn ọmọ wa tí wọ́n máa láǹfààní àti lọ́ọ́ lè kéwú torí pé ọkàn yìí máa ń dògùn tó bá bá rẹ̀ níwọ̀n nìkan nínú sáìtì àwọn ìyá kọ́ńfọ́ ìyá Sunday tẹ́ẹ̀jọ́ ń sọ̀rọ̀ ẹ̀ nìyà tó bá padà yá wọn padà fà á lọ sọ́ọ̀sì àbí kó sì dá ìrújúlẹ̀ nínú ẹ̀sìn àbí kó jẹ́ pé ẹ̀sìn náà padà reduce nígbà bá wọn rẹ̀ ní champion láàrin wọn tó bá padà yá wọn náà wà ó pé àbáyọ ní kọ́ọ̀bù kò burú èmi nìkan náà lánàá òkè márùn gbogbo bí. ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá mi lé ní sáìtì ni wọ́n kó lọ ní làdánwò fi bá wọn kó o tó ralẹ̀ ẹ béèrè pé dákun yẹn máa fẹ́ ralẹ̀ sí yẹn ṣé ẹ ní pílánì mọ́ṣáláṣí lẹ́yìn náà àwọn mọ́mù wo lọ́wọ́ ń bẹ̀ sáwọn àfa lẹ́kùlẹ́jà ni àbáfà súnà tí wọ́n ní lẹ́kùlẹ́jà ni ó ti gbowó lẹ́rẹ́ torí pé ibi tó gbọ́dọ̀ mọ́ lọ́lẹ́ máa rán lójúmọ́ torí kó lè bà láti bọ̀ tán oyé ọ̀ràn yẹn ni kó o mójútó nǹkan yẹn níparí ọ̀rọ̀ mi òun náà ni pé at-taswif bit-tawba ká máa pé sawfa atubu máa padà túbá máa padà túbá máa padà túbá ọmọ ìyá mi túbá nísìn náà ni kò túbá kọ́lọ́mọ́sá ṣàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa má pè é ọ padà túbá yẹn ọmọ bóyá in the next 1 second ọlọ́run ọba aláwọ̀ ní kò gbàlejò kú kọ́lọ́mọ́sá fún wa láti bọ̀ tán dáadáa kọ́lọ́n jẹ́ mi wọ́n ogun lórí dáadáa èmi náà padà máa ṣe bí yín èmi náà padà máa ṣe dáadáa èmi náà padà máa tarabọ súnà ìjà kọjá yín náà ó lè jẹ́ pé ìjọ tó ń sọ̀rọ̀ yìí náà ní ìgbẹ̀yìn ìjọ tó lò láyé túbá nígbà wọn ní kíní ọyọ ojú sí ológìgì lásìkò tó ṣe kíní tó lérò wáyé tó wà ń dìlé rẹ̀ pé ìjọba yìí wọ́n tó ọmọjọ́ tí wọ́n fi mọ́tò gbé ọ tó wà ń pín ìjọba yìí ni lọ́ máa lọ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní hatta idha jaa ahadahumul maut ọlọ́wọ́n bá ní tí màláíkà kó bá yọ sí wọn qala rabbi irji'un wọ́n máa sọ pé ọlọ́wọ́n bá dá mi padà sáyé fún mi lásìkò díẹ̀ la'alli a'mala salihan kí mi ní o lè fàṣikò sísẹ́ rí fima tarakt kí mi ní o ṣàtúnṣe gbogbo tí mo ti bàjẹ́ nu ayé kí n ṣe túbà kí mi ní o máa ṣe dáadáa kalla innaha kalima ọlọ́wọ́n bá ní ká sọ fún pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ nítòsọ yẹn kò sẹ́ni tí sọ tí wọ́n ń gbọ́ lẹ́nu ẹ̀ wọ́n gbà mọ́ wọ́n wà kọ́ ìlú ha nítòsọ yẹn kò sẹ́ni kan tọ́lọ́wọ́n bá aláà máa ń dá lóhùn tọ́lọ́wọ́n máa ń fún ní opportunity yẹn mọ́ wa min wara'ihim barzakhun ila yawmi yub'athun wọn nísinsìnyí tí màláíkà kò ti yọjú yìí ẹ̀yin tó kù ní kọ́ wẹ̀yìn barzakh ó ti wà ní inú sàárè ibi tí gbogbo ẹ̀mí olùgbàgbọ́ òdodo àtàwọn kèfèrí máa ń wà títí tọ́lọ́wọ́n fi payẹ́rẹ́ tọ́lọ́wọ́n fi gbé adìde ó ti wà ń bẹ̀ Suratul Mu'minun aya 100 lọ́wọ́ àdùá tó gbogbo tá a kálẹ̀ ẹ̀ dákun gbogbo tá a kálẹ̀ ẹ̀yọ́ mayami táwọn alágbára lédè ara rẹ̀ àfi ká kún fàdùá
ká máa bẹ Ọlọ́run Ọba lọ́sàn-án lóru, ká máa ṣe sàrà, ká sì máa wá ìyọ́nú àwọn òbí wa. ẹni tí Ọlọ́run bá ní kó máa ṣe dáadáa sáwọn òbí ẹ̀ Ọlọ́run máa ń fún láti bọ̀ tán dáadáa. lẹ́yìn náà ká máa ṣe sàrà fáwọn èèyàn, ká máa ṣàánú àwọn èèyàn, gbogbo tí Ọlọ́run bá fún ọ máa fi ṣàánú àwọn èèyàn. lẹ́yìn náà máa ṣàdúrà lóru, lẹ́yìn náà kó máa wá ṣàdúrà. nínú àdúrà tá Ànábì máa ń ṣe, Ànábì á ní Allahumma ìwọ Ọlọ́run inni a'udhu bika minal hadm, mọ̀ ń sádìọ́, má jí nǹkan owó pa mí o, àtibọ̀tán, má jí nǹkan owó pa mí o. wa a'udhu bika minat taraddi, má jí ń jábọ́ látòkè o. wa a'udhu bika minal gharaq, má jí ń bómi lọ o. wal haraq, má jí ń jóná o. wal haram, má jí gbogbo oríkèéríkèé ara mi ó daṣẹ́lẹ̀ kí n tó wá bọ̀wọ̀ lọ. má jí eríkèéríkèé ara mi, má jí ó daṣẹ́lẹ̀ kí n tó wá bá ìwọ lọ. kò rí nà mọ́, kò gbọ́rọ̀ mọ́, kò sọ̀rọ̀ mọ́, kò lè rìn jáde mọ́, kò lè dá jẹun mọ́. ọlọ́mọṣà sọ wá ń bẹ̀. Ànábì ní Ọlọ́run sọ mí bẹ́ẹ̀ wal haram wa a'udhu bika an yatakhabbatani ash-shaytanu 'inda al-mawt, mọ́ wà á jí ṣètọ́nù, mọ́ jọ da kalima la ilaha illallah, mọ́ jọ dàrú mọ́ mi lẹ́nu, mọ́ sì jọ gba yín máa ń ní mi kí n tó wá bá wọ̀ lọ. àdúrà yìí ẹ̀dí ká máa ṣe. Allahumma ẹ̀dí àwìn jama, inni a'udhu bika minal hadmi wa a'udhu bika minat taraddi wa a'udhu bika minal gharaqi wal haraqi wal harami wa a'udhu bika an yatakhabbatani shaytanu inda al-mawt. Allahumma arzuqna qabla al-mawt tawbah wa inda al-mawt shahada wa ba'da al-mawt jannatan na'iman wa mulkan kabira. Subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا.